It won't marry it. It won't work. Marry what was working anyway. You what to better score 1 year. Títí di bí mo ṣe ń sọ̀rọ̀ mi tí fi oṣù kan gbádùn ọjọ́ ayé mi. Kò dá sí ọmọ láti 15 years títí di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Àkọ́bí mi wà ní bí 7 years sí 8 years ńgbà yẹn. Di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí kò dá sọ́mọ o. Gbígbà ní ká máa rọ́jú. Ìgbà ń padà bọ̀ wá gbà ní. Mo mọ̀ orí àbí lójú. I'm very sure that one day you will change my story to glory. All right, I welcome you back on the show. Welcome to S Media TV. Welcome to S Media Podcast. If you are watching me or coming to this channel for the first time, I want to welcome you to the family. As you all know, we discuss much about mystery of life, and I want to use this medium to appreciate all our loyal fans. Thank you so much for your support. Thank you so much for your likes, comments, share. We really appreciate that. And as you all know, we discuss much about mystery of life. Mystery things happening in this world that we can learn from it. And I will urge you, please take your time to watch this program from the beginning to the end. From the beginning to the end. For you and I to learn more. So join me as I want to dive into this amazing program on the section today. Fún àwọn aráalé tí wọ́n pàdé yín tó dẹ̀ ń wò yín fún ọjọ́ àkọ́kọ́. Màá fẹ́ kí ẹ bá dárúkọ yín àti iṣẹ́ tẹ́ ń ṣe àti ọmọ ìlú tí ẹ jẹ́. Orúkọ mi ni Victoria Ọláyínká Olówónísì. Victoria, ẹ bá mi sọ̀rọ̀ sókè. Victoria Ọláyínká Olówónísì. Olówónísì. Ọmọ bíbí ìlú Kogi ni mí. Okay. Ṣùgbọ́n Ìlọrin ni mò ń gbé. Okay. Ìlọrin ni ẹ ń gbé. Okay. Kí ni nǹkan tí ẹ yàn láàyò tí ẹ ń ṣe? Gẹ́gẹ́ bí ìrìn àjò ìgbésí ayé mi bó ṣe rí, mo ní iṣẹ́ mẹ́ta. Iṣẹ́ mẹ́ta. Ṣùgbọ́n nínú mẹ́tẹ̀ẹ̀ta yẹn, nǹkan ni mo yàn láàyò tí mò ń ṣe níwọ̀nba ìtì agbára mi ká. Mo ń ta oògùn, mo máa ń kiri oògùn lọ́jà. Okay. Máa kó sínú basket ọjọ́ ọjà máa kiri. Ní ìlú Ìlọrin. Ní ìlú Ìlọrin. Wà. So ìlú Ìlọrin ni ẹ ti wá sí Ìbàdàn fún ètò yìí báyìí. Bẹ́ẹ̀ni. So gẹ́gẹ́ bí ẹ ṣe pè mí tí ẹ dẹ̀ bá mi sọ àwọn ọ̀rọ̀ kan pé ẹ fẹ́ sọ kí àwọn èèyàn lè kẹ́kọ̀ọ́ nínú ẹ̀ àti kí àwọn èèyàn lè dìde ìrànlọ́wọ́ fún yín àti kí àwọn èèyàn lè gbà yín ní ìmọ̀ràn. Bẹ́ẹ̀ni. So ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ ìbéèrè mi báyìí kó lè mú wa lọ sínú ètò gangan. Àwọn ìdí tá a máa fi ń béèrè nǹkan báyìí ni pé sódà àwọn èèyàn lè mọ ibi tí èèyàn ti ń bọ̀ náà àti láti lè kẹ́kọ̀ọ́ nínú ẹ̀. Ìjẹ́ ìdàgbà pẹ̀lú àwọn bíi méjèèjì láti kékeré. Mo dàgbà pẹ̀lú àwọn òbí mi méjèèjì láti kékeré ṣùgbọ́n wọn ò gbé papọ̀. Primary 2 ni mo wà nígbà tí mo ní ìrírí àti òye wípé wọ́n lọ court wọ́n dá divorce ara wọn. Primary 2 ni mo wà nígbà. Primary 2. Bẹ́ẹ̀ni. Let you witness divorce. Divorce àwọn òbí mi. Kódà tó di pé dádì mi kú ní 3 years ago. Wọ́n padà gbé papọ̀. But gẹ́gẹ́ bẹ́ ṣe sọ́nsìn pé ẹ gbé papọ̀ pẹ̀lú òbí yín, definitely àwọn kankan bíi ìlàkọjá máa wà nínú àwọn ìrìn àjò yín. Ó le gan, ó ní agbára olóòtú. Ó ní agbára, ìrírí yẹn ní agbára tí ò ṣe fẹnu sọ. Tí ò ṣe fẹnu sọ. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì mọ̀ pé ọmọ tó bá gbé ní ọ̀dọ̀ single mother bí tí ò sí lọ́dọ̀ ìyá àti bàbá rẹ̀ ó yẹ kẹ́ mọ̀ pé àwọn ìrírí tí ò ṣe fi là kọjá tí ò ṣe fẹnu sọ ló máa là kọjá. Ìgbà kan wà lẹ́pẹ́ ní church mo máa ń sùn. Church kan wà lẹ́gbẹ̀ẹ́ lé dádì mi, First Equa Church. Okay. Tí èmi àti mọ́mì mi tó bá ní nǹkan bí mo tàn kó tọ́mọ kékeré kò sí bí ẹ̀sìn máa ṣe ọmọ yẹn máa hùwà bàjẹ́ kan. Bẹ́ẹ̀ni. So mọ́mì jẹ́yàn kan tó yẹ pé ó gbóná mo dẹ̀ máa ń nu lójo gan. So tó bá ti sá kúrò nílé wọn á tilẹ̀kùn ní church ni mo máa sùn sí. Tílẹ̀ bá tán mọ́ màá tán lọ lé. Ìgbà míì tán bá nà mí ìta ni máa wà tílẹ̀ àfi mọ́. Ẹ̀yin mélòó ni mọ́mì bí ń gbà yín? A tó márùn-ún tá wà láyé bẹ́ẹ̀ ni àwọn mẹ́rin la wà láyé. Wọ́n dà pé wọ́n bímọ tó bíi méje bẹ̀tà àwa mẹ́rin la kù báyìí.
ẹ má bínú mo fẹ́ káwọn èèyàn kẹ́kọ̀ọ́ kan yes ma kó tó di pé a lọ sí inú ètò gangan. nígbà tí mọ́mì ń bí àwọn ọmọ yìí ìjẹ́ owó ńlá kan wà lọ́wọ́ àwọn àti ọkọ wọn tàmí. àtàpàtà dìde ni mí àwọn òbí mi ò lówó lọ́wọ́. kí ni reason tí wọ́n á fi bímọ púpọ̀. sójà ni dáàdì mi ẹnìmọ̀ láyé ìgbà àwọn sójà ayé ìgbà yẹn wọn ò dàbí ìsìn wọ́n máa ń kó wọn káàkiri ni wọ́n máa ń kó wọn káàkiri inú igbó àdẹ ìlú náà ń san fún wọn ṣùgbọ́n ṣe mọ̀ pé nature àwọn sójà nìkan mọ̀ bímọ kọ́ mọ̀ pé àwùjọ nature wọn ni ibi tán bá ti dé wọn níyàwó ń bẹ̀ ó likely kan bímọ síbẹ̀ wọ́n sì lè mọ̀ bímọ síbẹ̀ ṣùgbọ́n tán bá ti gbé wọn lọ wọ́n lè máa fojú kan ìyàwó wọn bí ọdún kan ọdún méjì. àwọn ò kí ẹ̀ nípa títọ́jú ọmọ. kò sójà máa ń tọ́jú ọmọ ṣùgbọ́n ṣe mọ̀ kò dàbí kọ́jìjọ wà lẹ́sẹ̀ ara wọn tọkọ-tìyàwó bá wà lẹ́sẹ̀ ara wọn ìtọ́jú yẹn bí ò tẹ̀ péye yóò gbìyànjú ṣùgbọ́n táwọn bá ti sí nítòsí ara wọn yóò ní agbára díẹ̀. ìjọ dáa fún òbí tí ò lówó kàn máa bímọ púpọ̀. kò dáa o kò dáa fún òbí tí ò lówó torí àwọn ọmọ tán bí yẹn máa jìyà. wọ́n máa jìyà. tí ò bá ti sówó téèyàn fi lè tọ́ ọmọ kéèyàn má bí ju agbára ẹ̀ lọ. kó má bí ju agbára ẹ̀ lọ tó mọ̀ pé tó bá tiẹ̀ wá kan pé ó kù èmi nìkan yóò gbé dé 5% 50% olùrànlọ́wọ́ yóò bá gbé dé 95%. tó bá ti pọ̀ jù oore mélòó náà fẹ́ ṣe tó lè kárí kò lè ká. àmọ̀ràn wọn lè gba òbí gẹ́gẹ́ bí òbí tẹ́yìn náà jẹ́. àmọ̀ràn tèmi lè gbọ́ òbí gẹ́gẹ́ bí òbí tí mo jẹ́ àti gẹ́gẹ́ bí ohun tèmi ń ṣe ni pé kí èèyàn má bí ọmọ púpọ̀ ètí agbára rẹ gẹ́gẹ́ bí obìnrin tó mọ̀ pé o lè tọ́ pé tó bá tẹ̀ kú èmi nìkan bóyá ọkọ lọ jìnnà bóyá ọkọ kú bóyá ọkọ ò dá sí i gẹ́gẹ́ bí obìnrin ètò obìnrin bá lè tọ́ tó obìnrin ló lọ́mọ. obìnrin ló lọ́mọ àtọkùnrin àti obìnrin ọmọ obìnrin ló lọ́mọ jù tó bá lè tọ́ ni kó bí. ṣé gẹ́gẹ́ bí obìnrin ó dáa kéèyàn máa ní lọ́kàn pé ọkọ lè tọ́jú ọmọ o ó lè má tọ́jú ọmọ o ó lè padà lọ o ó lè kú o ó lè padà fi mí lẹ̀ o. obìnrin gbúdọ̀ ní lọ́kàn torí ọkùnrin bàbá gbogbo ayé ni àfi tó bá kàn lẹ́mìí Ọlọ́run nínú lókù so tí ò bá tiẹ̀ lọ gan ní lọ́kàn pé ọmọ yìí èmi ni mo ní tóyàn obìnrin bá bímọ tó bá lọ́kùnrin ló lọ́mọ tó bá jọ́kùnrin tí ò wúlò ọmọ yẹn á jìyà. ṣùgbọ́n tó bá ní lọ́kàn pé ọmọ yìí mo bí ọmọ wu obìnrin bí ló ń bímọ tọ́mọ bá wu obìnrin bí ẹ̀jìjọ ọmọ wa ni oyún ò sì ní dúró torí kò wù bí so obìnrin tó bá ti lè lóyún ò wù bí ni ó ti mọ̀ pé òun ló ń lọ́mọ. ṣo gbọ́dọ̀ ní lọ́kàn sòfà tó ti bí o gbọ́dọ̀ ní lọ́kàn. pé òun ló ń ní ọmọ gbogbo agbára tó ń bá ní ìyànjú tó bá lè gbà gẹ́gẹ́ bí obìnrin gẹ́gẹ́ bí ìyá ọmọ lórí wọn. ṣòkò rọra bí ìwọ̀nba tó lè tọ́jú. Okay ma so èmi gan personally mo kẹ́kọ̀ọ́ nù nǹkan tẹ́ sọ yìí okay ẹ ká wá bẹ̀rẹ̀ lórí torí ẹ bá mi sọ àwọn kankan kó tó di pé a bẹ̀rẹ̀ tó yìí especially lórí ọ̀rọ̀ ìgbéyàwó yín àti àárín ọkọ àti ìyàwó yín so mo fẹ́ kí ẹ bá mi ká sọ̀rọ̀ lórí ẹ̀ kí ni àwọn nǹkan tó ṣẹlẹ̀. lórí ọ̀rọ̀ ìgbéyàwó mi nǹkan tó ṣẹlẹ̀ pọ̀ èmi tẹ̀ ń wò yìí orí ọ̀fẹ́ Ọlọ́run ni mo sì fi wà láyé títí dọjọ́ òní láti ọjọ́ ìgbéyàwó mi gangan ni wàhálà ti bẹ̀rẹ̀. láti ọjọ́ ìgbéyàwó láti ọjọ́ wedding gangan that was December 21, 2001 24 years ago ó ní wàhálà ti bẹ̀rẹ̀ tí mo sì wà nínú wàhálà yẹn di sìn tí mi ti kúrò nínú ẹ̀. báwo ló ṣe ń ṣẹlẹ̀. ọjọ́ wedding gangan bá ṣe ṣèyàwó tán ta kó ní reception ká padà délé la dé ẹnu ọ̀nà bàbá ọkọ mi torí èmi wà ní Ìlọrin ọkọ mi wà lẹ́kọ̀ọ́ ó ń ṣiṣẹ́ l'Àbújá làtà fi ṣe wedding ṣùgbọ́n ó ti ń gbé Àbújá so bá ṣe wálé lọ sí Kogi State lọ ṣèyàwó bá ṣe ṣèyàwó tán ta délé wọ́n ti gbogbo lé gbogbo omi tó wà nínú báàfù tán pọn kalẹ̀ wọ́n yí gbogbo ẹ̀ dànù wọ́n kó ìfami wọ́n kó gbogbo ẹ̀ wọ́n kó pamọ́ sínú yàrá kan wọ́n tì í ẹni tó tì í mú kọ́kọ́rọ́ lọ. mo wà nínú mọ́tò pẹ̀lú wedding gown lọ́rùn kí n wọlé kí n pààrọ̀ aṣọ mi ò rí bí wọlé for 2 hours. ilé wo lẹ lọ after wedding. ilé ọkọ mi náà ni ilé bàbá ọkọ mi tá a ti ṣèyàwó torí ọkọ mi ò tí kọ́lé ńgbà yẹn ilé bàbá ẹ̀ náà ló wà. ilé bàbá wọn náà wà. náà wà ló máa ń dé sí tó bá wálé láti Àbújá. ok ọkọ ń ṣe ní Àbújá. bẹ́ẹ̀ni. so ìgbà tí wọ́n bá wá sílé lọ́dọ̀ dádì wọn. bẹ́ẹ̀ni.
ó máa ń dé sọ ilé ọ̀dọ̀ ilé tí bàbá rẹ̀ kọ́ gangan bẹ́ẹ̀ ni gbogbo wọn máa ń dé sí. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà máa ń dé sí. so yàrá táwa ń lò room and parlour tán fún èmi àtọkọ mi nígbà tá a múra ìyàwó wọ́n ti yàrá room and parlour ó tó 3 ń bẹ̀. yàrá kọ̀ọ̀kan 2 náà wà lẹ́yìn. yàrá tó wà ń bẹ̀ tábàkọ̀ yẹ kó tó 7. ẹnìyẹn sì ti gbogbo ilé ó sì ti àbáwọlé ẹ̀kúlé iwájú ta ó sì mú kọ́kọ́rọ́ lọ. lọ́jọ́ wedding. so bẹ́ẹ̀rò ṣe dé láti reception títà kún tó 2 hours. ọkọ mi sì ń wá kọ́kọ́rọ́ kiri ó padà sí reception ó padà sí gbogbo ẹ̀ ó wá mọ̀mọ́ ẹ̀ kiri ó wá àbúrò ẹ̀ kiri kó tó wá di pé wọ́n wá rí kọ́kọ́rọ́ lọ́wọ́ àbúrò rẹ̀. so bàbá ọkọ mi ti dé àti ìwọlé ni mo ní ọkọ mi wá kọ́kọ́rọ́ lọ àmẹ́ tó tilẹ̀ kó lé ó ti wá bọ̀ òun ní kó wá ìyábọ̀ lọ òun ní kó wá mọ̀mọ́ rẹ̀ lọ. à ń sọ lọ́wọ́ ló dé pẹ̀lú sùtù ọkọ dé ló bá lọ́wọ́ àbúrò òun ìyábọ̀ lórúkọ ẹ̀ lòun ti gba kọ́kọ́rọ́ lẹ́yìn bíi wákàtí 2 tí mo ti wà ń tanú wedding nínú mọ́tò tí mi rí léwọ̀. láfta gbogbo stress ìyàwó engagement gbogbo ẹ̀ reception gbogbo ẹ̀. ìgbà tó dẹ̀ wá di pé wọ́n sílẹ̀kùn tán wọlé ni bàbá bínú pé ẹni tó ṣe lè lọ́jọ́ ayọ̀ ọmọ ọlọ́mọ disgrace pé èrò ń ta pé kò da ọ̀rọ̀ yẹn sáà bí bàbá nínú wọn sọ̀rọ̀ ṣùgbọ́n bí mo ṣe wọlé yẹn ọjọ́ yẹn ni mo ti bẹ̀rẹ̀ ogun. àmì burúkú gan nìyẹn. ọjọ́ yẹn ni mo ti bẹ̀rẹ̀ ogun. àárọ̀ ọjọ́ kejì ó dàbí ìgbà tán fẹ́ ẹrú wálé láì ṣe ìyàwó torí àárọ̀ ọjọ́ kejì ni mo ti bẹ̀rẹ̀ abọ́ fífọ̀ ilẹ̀ gbígbá pọ́ǹsì honeymoon mi mọ̀ kan tó ń jẹ́ bẹ́ẹ̀. kò yé mi ìyàwó tuntun tí wọ́n fẹ́ sílé wọn. mi ìwọ́sọ̀ ìyàwó mi kíyàn káàkiri pé mo ṣèyàwó nílùú wa tán bá ṣèyàwó ọjọ́ kejì àbọ̀jọ́ kẹta wọn á dúpẹ́ ìyàwó wọn á ní kán lọ mú ìyàwó gbálẹ̀ àwòrán ìyàwó náà sọ ìyàwó tán máa ń ta lọ́dọ̀ wa ṣe gbogbo ẹ̀ kò sí kankan tí mo ṣe ń bẹ̀ kódà mi sí honeymoon. ẹ sọ kọ́kọ́ bẹ́ẹ̀ yẹn tí ò wáyé ẹni ó dàbí ẹni pé bíi pé wọ́n fẹ́ ẹrú wálé ni. wọ́n mú ẹrú wálé ni kò kí ń ṣe ìyàwó. lẹ́yìn ìyàwó mo lò ọjọ́ 7 kó tó di pé a kúrò nílùú wa. ọjọ́ 7 yẹn èmi ni màá fa bọ́ èmi ni màá gbá gbogbo olè àyíká èmi ni màá fọṣọ èmi ni màá ṣe gbogbo ẹ̀. nílé bàbá àwọn ọkọ yín. bẹ́ẹ̀ ni tán bá dẹ̀ fẹ́ yàwó bẹ́ẹ̀ yẹn kó tó bẹ̀rẹ̀ sí máa fọṣọ máa dáná máa ṣe ó yẹ kó lò bí ọjọ́ 9 lọ́dọ̀ wa kó tẹ̀ tó dáná wá ní wọ́n fọwọ́ ọ máa ń sọ lọ́ra pé wọ́n fọwọ́ kan àrò kò sí yẹn. ẹ̀yin bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ straight. mo bẹ̀rẹ̀ sẹ́ni straight fọṣọ gbálẹ̀. ṣé ọkọ yín ò ní ẹ̀gbọ́n kò lábúrò tí ó lè ṣe irú àwọn ọkọ bẹ́ẹ̀. ó lẹ́gbọ̀n obìnrin ẹgbẹ́ obìnrin yẹn sì ti bímọ obìnrin 2 gbà yẹn wọ́n dẹ̀ ti tó lẹ́gbàá wọn ti tá aṣọ fọ wọn sí gbẹ kò séèyàn kankan tó máa ṣe ìgbà tí n bá ti wò pé kò sẹ́ni tó ṣe dago 10 ni màá wá mú gbálẹ̀ àwọn tó wá ń kíyàn gan tán bá ti dé tán wá kí mi wọ́n bá mi lórí aṣọ fífọ̀ àbóyá mò ń gbálẹ̀ wọ́n á dúró ni wọ́n á máa wò mí. ọkọ yín dẹ̀ ń rí. kó wà ń bẹ́ẹ̀ kò sí nǹkan tó fẹ́ ṣe kò rí nǹkan kan ṣe sí kò sì sọ̀rọ̀ ń pa ẹ̀. ìgbà wo lẹ wá lò tàbí ṣé bẹ́ẹ̀ lẹ wá ń gbé títì ni. ọ̀sẹ̀ kan la lò tá a fi wá lọ sékòó ìgbà tá a wá dé Èkó yẹn gan ọjọ́ kejì tó mú mi dé Èkó ló padà sí Àbújá mo wá ní Èkó ló fẹ́ fi mí lẹ̀ sí ni ṣé bí Àbújá ló ń gbé àdéhùn wa dẹ̀ ni pé Àbújá náà la máa lọ tá a bá sì yàwó tán ìwọ ní rárá pé wàá padà wàá mú mi lẹ́kọ̀ọ́ ni pé Èkó ni kí èmi dúró sí òun wá lọ sí Àbújá padà lẹ́yìn ìgbà tó wá lọ sí Àbújá padà mi rí fóṣù 6 mi ò fi ojú mi báyìí mi ò fi kàn fún oṣù 6 láì mọ̀yàn kankan 7 and 8 bus stop Máfolúkù street yẹn gangan ló ń gbé láì mọ̀yàn kankan níbẹ̀ láì ṣe kankan torí bẹ́ẹ̀ kọ́ ni mo gbé ká tó ṣèyàwó. ọkọ yín ṣègbéyàwó pẹ̀lú yín ó mú yín kúrò ní ìlú Ìlọrin bẹ́ẹ̀ni ó wá mú yín wá sí ìlú Èkó bẹ́ẹ̀ni tẹ́ ẹ̀ ti mọ ẹnìkankan tí mi ti mọ ẹnìkankan ó dẹ̀ gbalé fún yín níbẹ̀. ó ti gbalé ó nílé ń bẹ̀ tẹ́lẹ̀ ibẹ̀ ló ń gbé kó tó ríṣẹ́ sí Àbújá ó dẹ̀ fi yín lẹ̀ síbẹ̀ ó dẹ̀ fi mí lẹ̀ síbẹ̀ ó dẹ̀ lọ. ó dẹ̀ fi yín lẹ̀ síbẹ̀ lọ sí Àbújá tiẹ̀. bẹ́ẹ̀ni. fún oṣù 6. jù bẹ́ẹ̀ lọ January la lọ ilé oṣù kẹjọ ló padà wá ó dẹ̀ padà wá ó dé lọ́jọ́ Friday ó dé ní àárọ̀ ní Saturday ó wọ night journey ó dé láàárọ̀ Saturday ó dẹ̀ kó nírọ̀lẹ́ Sunday ó dẹ̀ tún lọ bẹ́yẹn fún oṣù 6 mi. kò yé mi o báwo ni ẹ wá ṣe ń communicate àbí báwo náà ṣe ń send owó sí yín báwo lẹ ṣe ń jẹ báwo lẹ ṣe ń mọ̀. kò sí kankan tó rà kalẹ̀ bíi ráìsì agolo tòmátò náà fi máa yọ ráìsì ńgbà yẹn lẹ́kọ̀ọ́ agolo tòmátò tí gíjínò wọ́n ní làjì wọ́n ló dìndín ó dẹ̀ ràn wọ́n ẹ̀wà agolo kan ráìsì
agolo kan tó bí agolo 15 nínú agolo tòmẹ́tò yẹn ó dẹ̀ wọn gàrí náà kalẹ̀ ó dẹ̀ lọ. Ó ní mo jẹ fún bí oṣù 6-7 tó fi kọ́kọ́ padà ìgbà tó dé lẹ́lẹ́kejì náà kan tó tún ṣe náà nìyẹn. láì mọ̀yàn láì mọ ẹnìkan. láì níṣẹ́ kankan lọ́wọ́. láì níṣẹ́ tí mo ṣẹ̀ṣẹ̀ débẹ̀. wọn wá kí n pè yín ẹ̀ kí n jọ sọ̀rọ̀ wọn ò sẹ́nu. kò tí ì sí fóònù gbogbo gbà yẹn landline ló wà. yíyẹ̀ wo nìyẹn náà. 2001 December so 2002 ni mo ń sọ̀rọ̀ nípa ẹ̀ báyìí. So kò sí fóònù landline ló wà kò tí ì sí fóònù. Àwọn olówó ló ní ansẹ̀tì lọ́wọ́ ń gbà yẹn landline ló wà. tó máa ń gbé kalẹ̀ tó máa ń gbé sórí tébù tó máa ń lókun. So lè bọ̀dá ẹ̀ kan wà ó jìnnà mọ́dọ̀ wa tí n bá fẹ́ bá sọ̀rọ̀ ibẹ̀ ni màá gọ̀kadà lọ tí mi bá lówó ọ̀kadà màá fẹsẹ̀ rìn. Tẹ́bí bá ń pa mí ibẹ̀ ni màá ti lọ jẹun. Tí n bá kó ń bẹ̀ gan wọ́n á pè pé mo wá mo ti jẹun tí mi bá jẹun ó máa ń pẹ́ kán tó dá lálẹ́ aago 10 ń gbà mí tí n bá jẹun màá ṣe láago 10 yẹn màá ṣe mọ́ lọlé mo lè má débẹ̀ gan lẹ́ẹ̀kan lóṣù nígbà míì. láì ní iṣẹ́ lọ́wọ́ báwo lè ṣe ń jẹ ìyẹn gan ló ti yẹ báyìí mi báwo lè ṣe ń jẹ bẹ́ẹ̀ ṣe ń mu. ìyà yẹn pọ̀ tí mo bá ṣe ilá àsèpọ̀ ni mo máa ń ṣe nígbà yẹn mi nìkan méjì tí mò ń ṣe jù lásìkò ó ní fíríjì kékeré kan portable fridge tí n bá ti gbé sínú ẹ̀mí ní wọ́ọ̀mẹ̀ tí n bá jí láàárọ̀ ẹ̀bà tí mo tẹ̀ bí abọ́ kan màá gbé síbẹ̀ màá ṣe láàsìpọ̀ màá gbé síbẹ̀ tí n bá ti jí láàárọ̀ màá bu ẹ̀bà màá bu ọbẹ̀ tútù sí tí n bá fẹ́ jẹ náà lọ́sàn-án bí màá ṣe bù náà nìyẹn tí n bá fẹ́ jẹ lálẹ́ torí kerosene nígbà yẹn gáàsì ò tí kọ́ mọ́ báyìí mi sì lówó tí màá fi ra kerosene bẹ́ẹ̀ stóòfù wà ń bẹ̀ tí n bá fẹ́ jẹ lálẹ́ bí màá ṣe bù tútù náà nìyẹn títí tí màá fi jẹ tán tí bá ti wá jẹ tán màá tún sè mí màá tún gbé síbẹ̀. ẹ̀yin nìkan nínú ilé wọ́n wá padà wá ní ẹ̀yìn oṣù 8. bẹ́ẹ̀ni ìgbà tán wá padà wá mo wá ní àjìjọ ń lọ ni o mo sáà takú pé kó tó di pé ó dé yẹn pásítọ̀ ṣọ́ọ̀ṣì ẹ̀ tó mú mi lọ pásítọ̀ ló ní kí ló dé àrí Mr. Sunday mo ní tòun ẹ̀ ń pè mo ní mò ń pè wọ́n mo ní bá ṣe rí náà nìyẹn o pásítọ̀ yẹn wá ní kí n já gbààwẹ̀ kọ́lọ̀ bá wa pè wá torí gbà yẹn pásítọ̀ yẹn rí pé mo ti yí padà mo ti change mo wá dàbí inú lẹ̀ mo wá gbẹ egungun wá kún ọrùn mi pásítọ̀ yẹn wá ní kí ló ṣe mí mo ní kò sí ó ní mò ń ronú kó mo ti ní BP gan gbà yẹn mo wá ṣàlàyé fún pásítọ̀ wá ní a máa gbààwẹ̀ ní o àgbàdua ní o pé yóò wá ó ṣe wá dé nìyẹn mo wá ní àjíjọ sọ́bà ẹ̀ àjíjọ ń lọ ní o ló bá dá mi pé tó bá dé ẹ̀yìn ọjọ́ 4 pé kí n wá ẹ̀yìn kò mówó mọ́tò kalẹ̀ o mo sá lọ bá pásítọ̀ fún mi lówó mọ́tò mo wá lọ ni mo fi lọ bá alábùjá ó dáró ní Lùgbé pé tí n bá ti bọ́lẹ̀ ní Lùgbé post office pé kí n dúró nínú post office yẹn kí n pe o pé òun á kàn mọ́kadà wàá mú mi ni pé kí n má wọ̀rì ó ṣàfi mí lọ́kàn balẹ̀ ó lọ ṣùgbọ́n kò wá mọ̀ pé máa rí owó mọ́tò tẹ̀lé òun so ìgbà tí mo wá débi bus stop yẹn ni mo wá pé it was around after 7 lọ́jọ́ náà lọ́hùn tó mo wà ní bus stop Lùgbé o ló bá ní ta ni mo ní ta ló dẹ̀ ń sọ̀rọ̀ náà ju yín ká ìyàwó ẹ̀ náà ni mo wà ní bus stop Lùgbé ṣé mo ní kó wá ní bolówó ti lówó mọ́tò mo ní pásítọ̀ ló fún mi mo ní ṣé mi ní wówó mọ́tò fúnra mi èmi tí mo mọ̀ pé mo fẹ́ rìnrìn àjò pé ìwọ́dẹ̀ ló ní kí n wá lè ní pé sọ pé mo wà ń bẹ̀ bó ṣe fìbínú gbé ọ̀kadà dé bá ṣe gbé ọ̀kadà nìyẹn bó ṣe ń dẹnu ọ̀nà báyìí ló bú mi wọ́n ní báwo ló ṣe máa fi mí lẹ̀ sí Èkó lẹ́yìn ìyàwó láti bí ọdún kan ó wá lẹ́ẹ̀kan ó wá ní kí n mọ̀ wá padà síbi tó ti ń bọ̀ ní tó bá ti lè dúró lẹ́kọ̀ọ́ kí n máa lọ lé bàbá mi ó nà mí ó fẹ́ pa mí. ó nà mí tó ṣe mí léṣe ní gbogbo ojú gbogbo ara gbogbo pupa mi ń gbà yẹn ó pupa ní bígbà tí tán bá domi gbóná síyàn lára ṣẹmọ téèyàn bọ yàn pupa bá ń wùn dẹmọ bó ṣe mọ ń pupa bó ṣe mọ ń pọ́n ó nà mí tó ṣe mí léṣe ní gbogbo ara gbogbo ojú. wọ́n nà yín ní same day tẹ travel láti Èkó lọ sàbújá pẹ̀lú stress tó ti máa wà lára yín. pé kí ni mo wá ṣe mo ní kí n wá pé ṣé adẹ̀ tí jọ sọ sóun sẹ́yìn lówó mọ́tò sí mi àtọjọ́ yẹn ni nínà ti bẹ̀rẹ̀ ọdún 7 ló fi nà mí. mi gbọ́ mà. ọdún 7 ló fi nà mí toyúntoyún àti kan ọdún 7 ni. wọ́n nà yín fún ọdún 7. bẹ́ẹ̀ni pẹ̀lú kòbókò ẹlẹ́nu 2 ó ra kòbókò láti mi ná. ọkọ yín ra kòbókò sínú ilé kòbókò ẹlẹ́nu 2 láti máa fi nà yín. láti máa fi nà ìyàwó ẹ̀. why.
ṣé wọn ò lè bá yín gbé ni àbí ṣé bẹ́ẹ̀ ọ̀nà ṣe wedding fúnra wọn. ó ṣì tí mo wọ wedding gown tó pọn tó pelélé kò tẹ̀ ń ṣe wedding kékeré ọjọ́ mẹ́ta ni bàbá ẹ̀ fi ṣe wedding àtọ̀ ọjọ́ mẹ́ta la fi ṣe wedding yẹn. wọ́n ṣe registry pẹ̀lú yín. mo tún ṣe registry. wọn ò tiẹ̀ bẹ̀rù ìjọba. Ó mọ̀ pé ó máa tàpátá ó mọ̀ pé kò lè bẹ̀rù ìjọba lára mi tó bá fẹ́ bẹ̀rù ìjọba á kọ́kọ́ bẹ̀rù àwọn òbí mi ìgbà tó dẹ̀ ti rí pé àwọn òbí mi ò ní lọ́wọ́ ó ti rí pé ọmọ tálíkà ni mí. wípé ẹ léèyàn. mi léèyàn. ọkọ yín dẹ̀ ṣe registry pẹ̀lú yín. mo ṣe registry bẹ́ẹ̀ni a ṣe church wedding mo wọ wedding gown. ẹ ṣe church wedding. mo wọ wedding gown. Christian lọkọ yín. bẹ́ẹ̀ni ìgbà yẹn ó ti ẹ̀ claim pé mọ́tẹ́lọ̀ fàyà ló ń lọ ń gbà yẹn. torí mọ́tẹ́lọ̀ fàyà nígbà tí mo lọ bá alábùjá yẹn mọ́tẹ́lọ̀ fàyà lájíjọ́ lọ. wọ́n náà yín wọn dẹ̀ bẹ̀rù ìjọba ẹ dẹ̀ ṣe court wedding. a ṣe court wedding ó mọ̀ pé kò sí bí mo ṣe fẹ́ ṣe ṣé bí máa fẹ́ lọ síjọ ọ̀dọ̀ ìjọba ṣé bí yóò lówó lọ́wọ́ ṣé bí yóò léèyàn lẹ́yìn ó sì máa ní family ó mọ̀ pé mi ò ní ó mọ̀ pé mo ní family ṣùgbọ́n mi ò ní family tó ní owó tó lè gbèjà mi so ti mọ̀ pé ọmọ tálákà ni mí. ló fi ń fìyà ẹ̀jẹ̀ yín. ló sì fìyà ẹ̀jẹ̀ mi torí kò sẹ́ni tí ó mọ̀ pé kò sí agbára. ó ti mọ̀ pé ẹ ní option. mi ní option. ẹ ní bòmíì tẹ́ ń lọ. mọ́mì mi wá sàbújá lẹ́yìn bó ṣe ń nà mí mọ́mì mi wá ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ nìyá mi fi erúkú méjèèjì kúnlẹ̀ fún tí ìyá mi á máa bẹ̀ pé jẹ́ kó dúró wọ́n dúró lé ọ̀kan lé wọn kò sí dálé mo sún lé wọn kí lọ́mọ yìí tiẹ̀ ń ṣe fún ẹ kò rí nǹkan kan sọ títí di bá ṣe ń sọ̀rọ̀ yìí o mọ́mì mi á kúnlẹ̀ mọ́mì mi ara sígílẹ̀tì tó bá ń bọ̀ ara bọ́sà kékeré tán wọ̀ sísàlẹ̀ á fi ṣe bẹ́ẹ̀ ni á fi ṣèfẹ́jú ara ìjà gbígbẹ á gbélé lẹ́sẹ̀ anísà máa jẹ́ ìwọ ló ní o ìwọ nìkan ni kó má fi ṣe bẹ̀ ó sà máa jẹ́ bí ìgbà tán bá ń ṣèfẹ́jú èèyàn kọ́mọ ẹ̀ sálè rí ilé ọkọ̀ dúró wọ́n á fi mí bẹ́ẹ̀. wọ́n fi yín bẹ́ẹ̀. wọ́n fi mí bẹ́ẹ̀ kí n má kúrò. wọ́n fi yín bẹ̀ ọkọ yín pé kó má bàa lé yín kúrò. bẹ́ẹ̀ ni tó bá dẹ̀ ti mọ́mì bá ti lọ ọjọ́ kejì tí mọ́mì bá ti lọ ṣebí mọ̀mọ́ ẹ̀ ní kó dúró o ò tí ì ríbi tí wàá dúró sí ṣé wo rò pé o ti rí ilé ọkọ tí wàá dúró báyìí wàá lọ ni ìgbà tó ti lóò lè dúró sèkó tí mo fi ẹ́ sí o lè dúró sèkó padà sílé yín padà sílé bàbá ẹ̀. wọ́n wá nà yín everyday. tó bá tẹ̀ tó bí ọ̀sẹ̀ kan máa ń sá fún ni tó bá wà nù yàrá màá wà sí tinú tó bá ti jáde kúrò nínú yàrá tó bọ́ sí tinú báyìí màá dìde nínú kí n wọ yàrá lọ àbí kí n jáde pátápátá fún. ọkọ yín yìí between that 7 years tí ẹ fi jọ wà tẹni wọn ra kòbókò sínú ilé tó máa fi ń nà yín ṣé ẹ wá padà bímọ fúnra yín àbí báwo lẹ ṣe ṣe. a padà bímọ fúnra wa sí mo sáà ti ṣèyàwó tó sanwó orí kí ni mo fẹ́ ṣe nínú nínà yẹn náà ní ọjọ́ tó bá wù gẹ́gẹ́ bí ọkùnrin pé òun fẹ́ súnmọ́ ìyàwó ẹ̀ báyìí yóò kàn gbá mi ní dídé bọ́sọ̀ ìgbà tó sùn mi mo kú òun yàrá fún tó bá dẹ̀ ti wá sínú yàrá torí 2 bedroom ni tó bá ti wá sí yàrá kejì tó bá ti sí curtain tó bá ti pè mí Yínká wá bá mi nù yàrá mi tí n bá pẹ́ jù kí n tó dìde ètò yẹ kó fi ṣe ohun tí ó ṣe ìyá ni màá fi jẹ. láì ṣe ẹrú. tó bá dẹ̀ tún wá nà mí yẹn tó bá ṣe nǹkan tí ó ṣe tán tó bá nà mí tán tó ṣe nǹkan tí ó ṣe tán. ok tó bá tún wá di láàárọ̀. wọ́n á nà yín. bẹ́ẹ̀ náà kó tó fọwọ́ kàn yín. á tún ṣe nǹkan tí ó ṣe. after ìgbà tó bá tún ṣe tán. tó bá ti ṣe tán tílẹ̀ bá mọ́ ẹ ti rí ibi tọkùnrin ọkọ àti ìyàwó ti ṣe eré mọ́júmọ́ tó dẹ̀ tún jíjẹ gba láàárọ̀ mi gbúdọ̀ sọ pé kí láì jẹ àbí kan ìyá ni yóò ẹgbà ni àbí kó mú kòbókò yẹn pé ó ti tù òun béèrè nǹkan tẹ́ máa jẹ òun béèrè nǹkan tẹ́ máa jẹ ni kòbókò ẹlẹ́nu méjì yóò wá fi hàn mí báyìí ó dẹ̀ kó tọ́sẹ̀ kan tó ti jìyà gbé nǹkan tí wàá jẹ ni tó bá dẹ̀ ti mú kalẹ̀ ó lọ ni mo lè má fojú kan fóṣù 3. nínú Àbújá kan náà. bẹ́ẹ̀ni. àbí ṣe ẹ̀ ń ṣeré ni. ó lé ẹlẹ́rìí wà kò sí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ tó yẹ pé ó ṣẹlẹ̀ nínú gbòòrò ayé láì sojú àlá tẹ́lẹ̀rí 2 3 lè sọ̀rọ̀ sí tán bá ní kí n pẹ́lẹ́rìí tán bá ní pẹ́lẹ́rìí l'Àbújá yẹn gan bí mo ṣe wà tí mo lè pẹ́lẹ́rìí ládùúgbò wa tó lè jẹ́rìí sí. ìyá mi wà láyé ìyá mi ò tí kú bàbá mi ló kú ìyá mi sì lè jẹ́lẹ̀ ìyá mi wà láyé. ìgbà tó dé stage kan tó sú mi tán tí mo rí pé ẹ̀mí mi ò gbé mọ́ mo ti bí àkọ́bí mi ń gbà yẹn ìgbà tí mo bí àkọ́bí gan bó ṣe ń nà mí ní oyún nìyẹn ó kù ọ̀sẹ̀ kan tí màá bímọ mo wá tí hospital dé ní ọjọ́ tá à ń sọ yìí mo wá plantain yẹn mo rà á dání ni bàbá ẹ̀ ló máa ń fún mi lówó hospital o bàbá ẹ̀ ló máa fún mi lówó Atlanta o
tí màá fi bímọ bàbá ẹ̀ ló rẹrù ọmọ méjèèjì. òun dẹ̀ ń ṣiṣẹ́, kí ló wá ń ṣiṣẹ́ fún? ó ń ṣiṣẹ́ sẹ́ni tí mi tiẹ̀ ní rí lé ni màá béèrè owó oúnjẹ lọ́wọ́ ẹ̀, àbọ̀ ni màá béèrè pé bàbá ni màá pè mò ń lọ Atlanta lọ́la, mi rí ọmọ yín látọ̀sẹ̀ méjì, bàbá ló máa sẹ́ndì owó sí mi láti mi ná, gbà yẹn á sẹ́ndì káàdì pé kí n lọ tà á. Ayé ìgbà tán máa ń ta káàdì 100 naira recharge card oníbẹ̀ lọ ẹ̀ tà, tán bá sẹ́ndì ẹ̀ sí yẹn mú lórí fún ẹ lọ tà fáwọn tó ń ṣe ló wait for your caller. Tó bá ti sẹ́ndì ẹ̀ sí mi màá lọ fáwọn oní business center tán ń ṣe business 30 naira per minute 40 naira per minute nígbà yẹn lọ́hùn màá lọ tà fún wọn ní 1000 wọ́n lè rà ní 750. bẹ́ẹ̀ni yes 800 màá lọ tà fún wọn ni màá wá fi lọ sí Atlanta. Sẹ́ni tí mi ò rí, bàbá ló ń sanwó ẹrù ọmọ. Gbà tó wá dé stage kan wá sú mi, mo wá ní bàbá, mo ní ṣé ìgbéyàwó lélẹ̀ tàbí ilé ẹrú? Mo nítorí kò yé mi ní o, mo ní mo wò láti bí ọdún kẹta ó pọ́dún mẹ́ta ń gbà yẹn, mo ní kò yé mi pé bàbá ṣe tipátipá lẹ fi ní kó níyàwó ni, kò dẹ́n sọ ọmọdé o, àbá ní bóyá kò tó yàwó ní, ẹni tá à ń sọ yìí ń gbà yẹn was above 30 years o, lóun gangan fúnra rẹ̀ ń gbà yẹn. Ìgbà tá a fi ṣe wedding yẹn ó lé 30 o, ṣùgbọ́n ní stature kékeré ẹ lè mọ̀, àti ṣe wedding tán gan kí n tó wá rí true age ẹ̀, confirm age ẹ̀ nígbà yẹn ó ti rí above 30 ó fi ṣe wedding. Ó nà mí débi wípé ọmọ tọ̀n fúnra rẹ̀, first born mi yẹn wà láyé o, ó tọ̀n fúnra rẹ̀, ó dẹ̀ fi ìdíjókòó placenta dẹ̀ já láì tí ìbímọ. Mo dẹ̀ fi 29 days fi ṣe period pẹ̀lú oyún nínú, mo dẹ̀ ń da ẹ̀jẹ̀ pẹ̀lú oyún nínú, àṣẹ placenta ti já ni. Nínú oyún mo dẹ̀ ń rẹ́jẹ̀ for almost 29 days. Mo dẹ̀ pé bàbá ẹ̀, mo ní bàbá, mo ní tò àná mo ní plantain ọmọ yín rán mi iṣẹ́, mo dẹ̀ ní plantain àjóná kó bá mi wò pé mi ni mo rà wá láti ìgbà tí mo ń bọ̀ ní Atlanta. Ó dẹ̀ lóun á bá mi wò pé mo dẹ̀dẹ̀, mo bá inú ilé tí ń sẹ̀fín, kitchen tí ń sẹ̀fín, gbogbo ẹ̀ ti jó, ó sì mọ̀ pé mo fẹ́ jẹ ni, so ó mọ̀ filẹ̀ kó jóná, ó mọ̀ rán mi níṣẹ́. Mo dẹ̀ sọ pé jẹ́ kí n wá plantain tó wà lórí mọ̀ wọ̀rí màá bá ẹ wò. Mo dẹ̀ lọ, ó ní mo rí mo ní àkókò dẹ̀dẹ̀, ó dẹ̀ rí pé mi lè jẹun látàná, ìgbà yẹn ó kù bí a week tí màá fi bímọ, mi lè jẹun láti àná. Ẹ̀dẹ̀ jẹ́ kí plantain yìí jóná bí mo ṣe bẹ̀rẹ̀ fún ẹ, ṣé mò ń ṣe irú ẹ ni? Mo ní bẹ̀tẹ̀ yín lẹ rán mi níṣẹ́, ẹ̀yin lẹ́lẹ́ máa bá mi wò. Ó na ọjọ́ yẹn ló nà mí, tọmọ yẹn tọ̀n tó fi ìdí jókòó sí mi nínú, placenta sì já. Ọjọ́ yẹn gangan tó nà mí ni mo ti bẹ̀rẹ̀ sí rí ẹ̀jẹ̀ títí di the following month. Operation ni mo fi bí ọmọ yẹn. Mo wá pé bàbá ẹ̀ wá pariwo, tọ́mọ ẹ̀ bá kú sí ẹ nílé tó kú sí ẹ lọ́wọ́, bí wàá ṣe délé bàbá ẹ̀ lọ sọ pé òun náà pa toyúntoyún, wàá ṣàlàyé. Ó yá mo lọ sí hospital, mo bá dé hospital wọ́n lọ operation mi ò pé ẹ̀yin tẹ́ wá kí ló ṣẹlẹ̀, mo ní mo ní accident. Mi lè sọ pé ọkọ mi ló nà mí, ìtìjú ló jẹ́. Mo ní accident ni. Wọ́n ní àtọ́mọ́ fi U-turn tó ti mature at maturity state tó máa kú pé dídìdì ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ni, tó fi fìdí tí tẹ́ fi ń rẹ́jẹ̀. Ẹ má jẹ́ kí ẹ fọ́ọ̀nì tó lè bọ̀kẹ́ tó wà o. Ẹ̀yìn ìgbà yẹn mo sì lò 2 weeks nínú ilé ẹ̀pẹ̀lẹ́jẹ̀ tí ò mú mi lọ. Bàbá ẹ̀ ló tún mo tún pè tó tún wá pariwo. Mo ti wá lọ sí area 4 General Hospital ni mo lò ń gbà yẹn. Mo ṣe wá lọ nìyẹn, wọ́n ṣe operate mi tán gbọ́ ọmọ jáde. Ẹ̀sà ìgbà tán sì máa gbé ọmọ jáde, bọ́dì ọmọ ti change bẹ̀ tó ń mí, ọmọ yẹn wà láyé o. Bọ́dì ẹ máa mọ̀ kọ́ ọmọ pupa ni, ṣùgbọ́n gbogbo ẹ̀ ti dúdú bí ìgbà tára kẹ̀. Nínà yẹn àfẹ́tẹ̀ nínú. Placenta yẹn kò fìdí mọ́. Kò rí feeding mọ́. Placenta tó já yẹn kò rí feeding látọ̀dọ̀ ìyá through placenta mọ́. Sọmọ mọ́. Nígbà tí ò rí nǹkan jẹ mọ́. Ṣùgbọ́n ó mí. Olódùmarè. Àtìgbà yẹn ni mo ti mọ̀ pé Ọlọ́run wà. Ara ti change, ó ti dúdú. Náà bá fi mí lẹ̀, náà bá kọjú sọ́mọ ẹ̀, náà bá ń fi nǹkan náà bá fi ń kó ara ẹ̀. Ibi tí mo wà mo sàn rí rábàrábà. Bẹ̀tìgbà tí mo ṣe tají nírọ̀lẹ́ ọjọ́ yẹn, tí mo ṣe wà òkè, tí mo rí ọmọ níbi tán gbé sí, mo ṣáà rí pé àwọn èèyàn tó ń tọ́jú ẹ̀ tó a week náà fi tọ́jú ọmọ yẹn. Tán nu ara ẹ̀, ara ti change. Ọmọ yẹn wà láyé o, bí mo ṣe ń sọ̀rọ̀. Ọmọ mélòó lẹ bí fún? 2. Between that 7 years. Between 7 years, mo manage bí 2.
tọ́lọ́run sì fi kẹ́mi dèní. méjèèjì tẹ́ bí fún ẹ ṣé ìlú Àbújá náà lẹ ti bí fún ọ? Ìlú Àbújá náà ni mo bí àwọn méjèèjì sí. àti oyún àkọ́kọ́ àti oyún ẹ̀kejì nínà ni. nínà ni ìlú Àbújá náà mo ti bí wọn. ṣé kò ṣe pé nǹkan kan míì wà ń bẹ fún máa yẹn? ìgbà ohun tí mo lè sọ nípa nǹkan tẹ́ sọ ni wípé ìgbà tó ṣe máa di ọmọ tí mo bí ẹlẹ́ẹ̀kejì yẹn. ok. ó ń lọ bí ọmọ ọdún 3 ó ti lé lọ́mọ ọdún 2. ẹlẹ́ẹ̀kejì and that was around 7 years of marriage. chai. ni mo wá rí diary kan ó jẹ́ èèyàn kan tó máa ń keep diary. ok. mo wá rí diary kan nínú ilé ẹ̀ níbi tó fi pamọ́ sí nínú ẹrù nínú àwọn ìwé mo ṣáà go to diary yẹn ni mo wá rí pé ó fúnyàn lóyún ní time tá à ń ṣe wedding lọ́wọ́ oyún wà ní ìgbà tí mo ṣe wedding ní December ilé yẹn bímọ ní March. ẹ má bínú ibẹ̀ yẹn o kò yé mi dáadáa, ẹ bá wa tún sọ. wọ́n fún èèyàn kan lóyún ní Àbújá ló wá tún wá fẹ́ mi nílùú ara ẹ̀. ní táìmù tí wọ́n dẹ̀ ń ṣe wedding. bẹ́ẹ̀ ni ẹnìyẹn wà ní oyún bíi kákànní bíi oyún 7-8 months torí mo ṣe wedding ju 2 months mi ò ṣe wedding ju 2 months lọ nígbà tí ìyẹn bímọ bí mo ṣe rí nínú diary àti ibi tán ti ṣe lémi tán ti sọmọ lórúkọ gbogbo ẹ̀ ni mo rí èmi wà lẹ́kọ̀ọ́. Jesus gbogbo táìmù tó ń fi yín lẹ́sẹ̀ kó yẹn ohun tó ń ṣe olóbìnrin tó ń bá ti ní. ohun tó ń ṣe lábùjá nìyẹn àṣírí yẹn ò sì tú ṣùgbọ́n àwọn òbí ẹ̀ mọ̀ ni bàbá ẹ̀ ṣe ń kẹ́ mi tó ṣe ń kẹ́ mi gbogbo tí bá ti béèrè ló fi ń ṣe fún mi. sorry o ó fún ọkọ yín fún èèyàn kan lóyún. bẹ́ẹ̀ni. ní Àbújá. bẹ́ẹ̀ni. ní táìmù tí wọ́n ṣe wedding pẹ̀lú yín. bẹ́ẹ̀ni. gbogbo ìgbà tí wọ́n á fi mú yín lọ sí ilé wọn after wedding tí wọ́n fi mú yín lọ sẹ́kọ̀ọ́ tí wọ́n fi ẹ̀yìn lẹ̀ tí àwọn padà lọ sàbújá. so wọ́n lọ ń bá ti obìnrin míì níbẹ̀ yẹn tó dẹ̀ lóyún fún wọn. tó lóyún fún bẹ́ẹ̀ni. àwọn òbí ẹ̀ dẹ̀ mọ̀. àwọn òbí ẹ̀ mọ̀. àtìyá àti bàbá àtàbúrò àtẹ̀gbọ́n gbogbo wọn pátá ló mọ̀. gbogbo wọn dẹ̀ mọ̀. wọ́n mọ̀. torí ẹ̀ ni bàbá yẹn ṣe ń kẹ́yìn. bẹ́ẹ̀ni wọn ò dẹ̀ sọ fún mi kò sí ẹ̀kan kan tó sọ fún mi after 7 years ni mo tó mọ̀. Jésù. tó bá lọ oṣù 3 mi gbúdọ̀ pé yóò rìn green kò tó bá padà kí ló dé tó ń pè mí wọ́n ní mi rí yín láti jẹta ṣé mo sọnù ní mi rí yín láti oṣù kan kí là ń jẹ lọ́jẹ̀gbẹ́ ẹ̀ ṣé mo sọnù ní tí lọ́wọ́ bá sábẹ̀ ara mo fún ọ̀kalẹ̀ mi ò ní pè mọ́ ó lè lóṣù 3. ní sèmù Àbújá tẹjọ wà. ní sèmù Àbújá àtàjùjọ wà. pẹ̀lú ọmọ lọ́wọ́. kò sí ní béèrè nǹkan tí mò ń jẹ pẹ̀lú ọmọ lọ́wọ́. tó dẹ̀ mọ̀ pé ẹ̀ níṣẹ́. ó sì mọ̀ sẹ́bọ̀ ló wá fẹ́ mi láti ìlú Ìlọrin ni mò ń gbé gbà yẹn tó dẹ̀ mú mi lọ sí Àbújá. tí ebi yẹn bá dé ojú ẹ̀ báyìí ìgbà yẹn lúgbe igbó sì pọ̀ ń bẹ̀ wọ́n dáko bá. màá máa jẹ ewédú màá sì máa wò gbé èèyàn lẹ́gbẹ̀ẹ́ báyìí. lẹ́gbẹ̀ẹ́ ewédú tó máa já. lẹ́gbẹ̀ẹ́ ewédú tí màá já tí màá fi ṣe bẹ̀ tí màá fi rú sí tí ò ní ní nǹkan kan kò ní ní epo sà màá fi rú nìkan màá fi ṣe màá máa wo ìgbẹ́ báyìí màá sì máa já ewédú yẹn pẹ̀lú oyún nínú bẹ́ẹ̀ ni mo ṣe fi pọn mọ́ kò mọ̀gbà tọ́mọ ṣe teyín kò mọ̀gbà tọ́mọ ń ṣe kò mọ̀ kankan ọmọ ń ké lóru kò sí ètò kan tó bá tiẹ̀ wà ń lé àná ẹ gbáriwo yín síta yín disturb mi kò ní sọ pé kí ló ṣe ọmọ. àbí wọn kì í ṣèyàn ni. èèyàn ni ẹlẹ́ran ara ni bó rìn bọ́ nínú ẹ̀mí ó lè má jẹ́ èèyàn ọbẹ̀ lójú báyìí èèyàn ni. Esma nǹkan tẹ́ ń sọ yìí ó rí o. mo ní ẹlẹ́rìí kóòtù gan tún lè jẹ́ ẹlẹ́rìí ẹ̀. ok ẹ padà kọ́rọ̀ yìí lọ kóòtù. ó padà dé high court gan ni kò ń ṣe pé bóyá court kékeré high court Ìsànlúyàgbà East Kogi State ní 3 years ago òun náà ló padà lọ jáwèé o lẹ́yìn ìgbà tí mo bá tọ́mọ tí ìgbà yẹn first born mi parí ND ó ń ṣe ND practical NDA ND2 lọ́wọ́ second born ti parí SS3 because gap wà lẹ́rìn wọn bí mo ṣe ní irú ìyá yẹn mọ̀ pé kò ń ṣọmọ tán bí lọ́dún méjì bí 4 years wà lẹ́rìn wọn fúnra rẹ̀ ló lọ sí kóòtù tó lọ jáwèé kóun fẹ́ gbọmọ òun dẹ̀ fẹ́ kọ̀ mí ní 3 years ago lẹ́yìn gbogbo wàhálà yẹn kò sí nǹkan kan tó mọ̀ bọ́mọ ṣe kàwé. ìlú Àbújá. mo padà kúrò níbẹ̀ ní ìgbà tí ìwé yẹn tí mo rí dáárì yẹn mo wá bèèrè lọ bàbá ẹ̀ ẹ̀rù wá ba bàbá wá jẹ́wọ́ fún mi. ìgbà tẹ́ rí dáárì pé ó ti fún èèyàn lóyún tẹ́ni ẹ̀ dẹ̀ ti bímọ fún. bẹ́ẹ̀ni. ẹ wá pe bàbá ọkọ. téèyàn tí mo rí nì bẹ́ẹ̀ni. bàbá wá jẹ́wọ́ fún yín. bàbá wá ní kí n má bínú. ẹ́ bí òótọ́ ni.
kẹta ló sọ fún mi mo ní diary ni mo rí orúkọ iye obìnrin ní orúkọ tó sọ ọmọ ní Florence lórúkọ ìyá. Chai. ìyá ọmọ Enugu Florence lórúkọ ẹ̀ orúkọ tó sọ ọmọ ó sọ ní testimony. ẹ̀rí náà ni ó sọ ní testimony ó sọ lórúkọ Ọlábùkúnmi àbí bákan. Bàbá ní òun rò pé ó máa change ni pé bàbá ní òun sọ wípé òun ló ń sọ fún pé kò lè fẹ́ àkọ́bí òun ọkùnrin ò lè fẹ́ Ìgbò pé kó lọ fẹ́ ọmọlé. kí Ìgbò nìyẹn. Ìgbò ni ọmọ Enugu. Ìgbò ni bàbá wa lòun ò gbà ṣùgbọ́n ìyá mọ̀ pé ó ti lóyún ìyá gbà bàbá ò gbà. Mo rò pé gbà tí wàhálà bàbá wa pọ̀ ló wálé kọ́lọ́mọ́jà àní ṣe kòǹgẹ́ ibi o. Ọjọ́ tí mo pàdé ẹ̀ ọjọ́ tí mo fi ń gégùn dè nínú ó sì pretend bàbá yẹn náà sì pretend wọn bàbá yẹn mọ̀ like mi o títí ta fi ṣe wedding ẹ rò pé ìyá ọkọ gan òróbìnrin rí àṣé ó kàn fẹ́ fulfill ó kàn fẹ́ tẹ́ bàbá ẹ̀ lọ́rùn ni. Torí ẹ̀ ni bàbá ṣe ń tọ́jú yín nígbà tí ọkọ bá ń fìyà jẹ yín. bẹ́ẹ̀ ni ló ṣe ń bẹ̀ mí tó bá nà mí bàbá máa gbé ṣépè bàbá máa bẹ̀ mí. wọ́n wá ń fi ẹ̀yìn jìyà torí pé kí bàbá lè satisfy ara ẹ̀. kọ́ ọmọ náà dẹ̀ fẹ́ satisfy bàbá kó mọ̀ fóun lépè mọ́. Ìgbà tẹ́ wá rí diary tí bàbá wa jẹ́wọ́ fún yín lè ṣe wá kúrò níbẹ̀. Mo béèrè lọ́wọ́ ẹ̀ ni. Okay. Ìgbà tí mo rí diary yẹn kò sí nílé bí kéèyàn máa tọ́jú ilé kó máa tún ìwé tó kó máa ṣe ìwé yẹn ti wá pú òun fẹ́ wọn dé sàkání ìwé yẹn èmi wá pálí wọn á ní kí n kówé wọn yẹn sínú pálí kí n kókó lórí rọ́ọ̀gì tó wà. Okay. Ni mo wá rí diary yẹn last ló gbé kí gbogbo ẹ̀ lé lórí mo wá ṣí ó ti lẹ̀ mọ́ra wọn ni mo wá ṣí ìgbà tó wá dé like after 2 weeks mo wá mú diary ibi tí mo tọ́jú ẹ̀ sí mo wá ní ta ló ní diary kí ló wá dé bọ̀ ni mo ní má dìímú o ó ní ta ló fún ẹ ní agbára mo ní ìwé tó wà lọ́mọ náà ló fún mi lágbára ta ló ń jẹ́ Florence ọmọ wo ló bí fún ẹ tó ń jẹ́ testimony. Joy. Ní 2002 ló bímọ yẹn 3 months after wedding wa mo ní so gbogbo ìlàkọjá mi láti 7 years ago ohun tó fà ní for good 7 years mo ní ṣe ohun tó fà ní bó ṣe gbá mi nìyẹn bí dáàrí yẹn ṣe fò síbì kan nìyẹn bó ṣe ó fẹ́ gbadá yẹn lọ́wọ́ mi èmi wá ṣe ń gbá mi mo wá jù bó ṣe àṣẹ nà mí nìyẹn tún lọ yẹn gan. Bó ṣe nà mí tán báyìí mo wá mú dáàrí yẹn mo wá sá síta mo wá lọ fi pamọ́ síta mo wá keep dáàrí yẹn títí di 3 years ago mo mú dáàrí yẹn lọ kóòtù. Ẹ keep dáàrí yẹn fún 3 years. Fún 7 years mo ní 2010 ni mo ti kúrò nílé ẹ̀ May 10 2010 ni mo ti kúrò nílé ẹ̀ about 14 plus or 15 years ago ni mo ti kúrò nílé ẹ̀ ọ̀rọ̀ yìí dẹ̀ ti ṣẹlẹ̀ kí n tó kúrò nílé ẹ̀. Ǹjẹ́ lè bá wa dárúkọ bàbá àwọn ọmọ yìí. Mr. Sunday Ògúngbèmí òun lórúkọ ẹ̀. Mr. Sunday Ògúngbèmí lórúkọ wọn. òun lórúkọ wọn bẹ́ẹ̀ ni. Wọ́n wà ní ìlú Àbújá. ó wà ní ìlú Àbújá nílùú Túndúnwàdà ní Àbújá. Túndúnwàdà. bẹ́ẹ̀ ni ní Àbújá. ní Àbújá. bẹ́ẹ̀ ni. kí lẹ porúkọ wọn lẹ́ẹ̀kan sí. Sunday Ògúngbèmí mi ò dárúkọ ẹ̀ torí pé mo fẹ́ bà lórúkọ jẹ́ o mò ń dárúkọ ẹ̀ torí wípé kí àwọn èèyàn bá mi wá jáde kó wá ṣètò ẹ̀ lórí àwọn ọmọ ẹ̀ gẹ́gẹ́ bí kóòtù ṣe dá pé kó ṣe ẹ̀tọ́ ẹ̀ àti nǹkan tán kóòtù ní kó san lórí àwọn ọmọ wọ̀nyẹn láti 3 years tí wọ́n dẹ̀ san láti 3 years tí ó dẹ̀ san ọmọ tó ò dẹ̀ mọ bó ṣe kàwé àti kíní àti kejì láti primary dé secondary school dé higher institution level tó fi parí ND tó fi wà HND tí second one fi wà LND báyìí kò mọ bọ́n ṣe kàwé kò mọ bọ́n ṣe ń jẹ kò béèrè wọn tán bá tún pè kò ní gbé tó bá gbọ́ fọ́ìsì wọn yóò kọ́ tiẹ̀ tán bá tún fi nọ́mbà mi pè tó bá ti gbé torí pé àwọn ni kò wà ní gbé mọ́ ó ní mo ṣe ń dárúkọ ẹ̀ kán lè bá mi wá síta kó wá sí ẹ̀tọ́ ẹ̀ lórí àwọn ọmọ ẹ̀ torí pé ó mọ̀ pé mi ò ní agbára mi ò sì ní owó tí mo lè fi drag ẹ̀ tàbí tí mo lè fi pè ní ẹjọ́ ní high court padà if not ó yẹ kí n pè lẹ́jọ́ padà kó tó pé 3 years ni ó dẹ̀ máa pé 3 years ní March 16 next year tó ti fúnra rẹ̀ lọ jáwèé
wọ́n sì ti dissolve marriage but wọ́n ní kó ṣẹ̀tọ́ lórí ọmọ wọ́n sì ní kó san owó damages tí mo ti fi ń kọ́ àwọn ọmọ yẹn kiri gẹ́gẹ́ bí bàbá tó rán bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ pé sóun ni bàbá ó dẹ̀ lóun lóòótọ́ òun lòún bí wọn. ṣùgbọ́n láti 3 years yẹn kò yọjú kò dẹ̀ sí nǹkan kan ó sì mọ̀ pé mi ò léèyàn ó mọ̀ pé àwọn èèyàn mi ò lówó sì mọ̀ pé mi ò lówó. ó ní mo ṣe ń dárúkọ ẹ̀ kó wá sí ẹ̀tọ́ ẹ̀ lórí àwọn ọmọ wọ̀nyẹn gẹ́gẹ́ bí bàbá kó dẹ̀ wá ṣe nǹkan tí kóòtù ní kó san kó lọ san. kán bá mi wá jáde Mr. Sunday Ògúngbèmí ló ń jẹ́ ọmọ odò èrè Níjàgbá West Kogi State ṣùgbọ́n Àbújá ló ń gbé nílùú tuntun wàdà ló ń gbé l'Àbújá. pẹ̀lú ọ̀rọ̀ tí ẹ̀yin sọ yìí àtàwọn kan tẹ́tí là kọjá yìí ó jẹ́ kí n máa rí bí ẹni pé most àwọn single mother àbí obìnrin tó ń kọ́mọ kiri tí ò ní ọkọ tí wọ́n rọ́kọ mọ́ tí àwọn yẹn máa ń fi ọkọ bú wọn kò ń ṣe pé wu àwọn náà. kò wu àwọn kò wu wọn o bí èèyàn 2 mẹ́ta ló ti fi bú mi rí bẹ́ẹ̀ ni wọ́n máa fi ń búyàn dáadáa ṣùgbọ́n wọn mọ ohun tí èèyàn là kọjá tó fi di wípé èèyàn bá rẹ̀ nínú ìrìn àjò yẹn. gbogbo èèyàn kọ́ lèèyàn á dẹ̀ ṣàlàyé fún. kò dẹ̀ ń ṣe gbogbo èèyàn léèyàn lè máa rojọ́ fún. èmi for one tí ò bá tẹ̀ ń ṣe pé ó ti bá mi dé stage báyìí débi pé ó ti bá mi mọ́ kọ́nà mi ò rí o ẹlòmíín mọ̀ mi kò mọ tí mò ń là kọjá o àfi family mi tàbí ẹni tó bá súnmọ́ mi dáadáa ló mọ nǹkan tí mò ń là kọjá. ṣùgbọ́n torí pé mo ti rí wípé ẹ̀gbin yìí ìyànjẹ yìí ó ti pọ̀ jù ó sì ń fi ọwọ́ ọlá gbá mi lójú mo dẹ̀ rí pé kó tó di pé yóò mọ touch brain mi àbí memory mi tàbí tí màá máa fi rò ó kọjá bó ṣe yẹ ó ní mo ṣe sọ̀rọ̀ yẹn sí fún gbogbo àgbáyé kán ṣàánú mi kán ràn mí lọ́wọ́ kán sì bá mi wá jáde kó wá ṣètò ẹ̀ bẹ́ẹ̀ ni Samuel Sunday Ògúngbèmí bẹ́ẹ̀ ni nílùú Àbújá ló ń gbé ọmọ Kogi State Ìyàgbá West ọmọ odò èrè ọmọ Sábà kò dá sí ọmọ láti 15 years títí di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí àkọ́bí mi wà ní bíi 7 years sí 8 years ńgbà yẹn di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí kò dá sọ́mọ o. táwọn ọmọ fi wọ yunifásitì táwọn fi wá institution báyìí. bẹ́ẹ̀ tó fi èyí obìnrin yẹ kó ti parí gan tí ò bá ń ṣe pé àdàgbé àdàsọ yóò mọ sáàfù lọ́wọ́lọ́wọ́ bá ara àwọn tó yẹ kó sáàfù lọ́wọ́lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ ni lọ́wọ́lọ́wọ́ báyìí níbẹ̀ tìgbà tó parí ND ó ní láti dúró bíi 2 years kó tó bẹ̀rẹ̀ HND ẹ̀ tó ṣẹ̀ bẹ̀rẹ̀ ní year yìí. ẹ̀yin nìkan. èmi nìkan èyí àbúrò náà dẹ̀ wà ní ND báyìí láti primary 1 débi tán bá dé kò rí wọn kò mọ bọ́n ṣe ń sanwó school kò mọ bọ́n ṣe ń jẹ tán bá pè é ó ń sá fún responsibility ẹ̀ ní títí tó fi lọ kóòtù títí lẹ́yìn kóòtù náà di sìn kò sí nǹkan kan o kò tiẹ̀ pè wọ́n adájọ́ gba nọ́mbà àwọn ọmọ wọn gbà fún bẹ́ẹ̀ ni kò pè wọ́n o títí dìsìn látọdún kẹta báyìí kò pè wọ́n ó sì ní nọ́mbà wọn kọ́mọ́ 1000 kò sẹ́ndì ẹ̀ sí wọn. ṣùgbọ́n tí ò bá mọ̀yàn kò ní mo téèyàn ńlá kọjá téèyàn bá wẹ̀wù tó kún àtíkè tó múra tó wọṣọ wọn ní mo tó iná tó ń jóyàn lábẹ́ aṣọ. Sunday bẹ́ẹ̀ ni Ògúngbèmí bẹ́ẹ̀ ni. after àgbà tẹ kúrò ìbò lẹ lọ. after àgbà tí mo kúrò ní tó tíyà yẹn dé ojú ẹ̀ mọ́mì mi wá mo ní ẹ ṣe wọ́n tún di iṣu gàárì èlùbọ́ lílọ̀ gbogbo ẹ̀ bọ́n ṣe ń dì mo lélẹ̀ tẹ́ di wáì mo ní àjọ gbé padà sílé nítorí èmi ò lè dùn bímọ ẹ̀yàn kan nínú kẹ wá gbòkú ọmọ yín tàbí kẹ jẹ́ kí n kú eléyìí tẹ́ fi mí bẹ máa yìí ló tó jẹ́ mo ní sẹ́ mọ̀ pé Sunday ní ọmọ kí n tó bímọ sẹ́yìn pé ó níyàwó kó tó fẹ́ mi mọ́mì mi ní kí ni mò ń sọ mo wá kálá yìí mo wá ṣe wọ́n níbo ni mo ti gbọ́ mo ní mo ti pe bàbá ẹ̀ dẹ̀ ti jẹ́wọ́ fún mi pé òótọ́ ni pé wọ́n rò pé ó máa change ni pé wọ́n fẹ́ kó fẹ́ ìbò. parent òbí pẹ̀lú àwọn wrong thinking. pé báwo la àkọ́bí ọkùnrin ṣe máa fẹ́ ìbò pàfi tó bá wá fi ọmọ lé ó dẹ̀ ti wá fi ọmọ lé fún wọn ara wọn dẹ̀ ti balẹ̀ èmi tó dẹ̀ wá fẹ́ǹsìn mo ní èmi yẹn náà wá fi jìyà tí mi ò mọwọ́. tẹ́ ẹ̀ mọ iṣẹ́ tí kò sí nǹkan ó ní ló mọ́mi wá ní àbálàjọ tí màmá kúnlẹ̀ tí màmá bẹ ọmọkùnrin eruku méjèèjì á sì jókòó bẹ́ẹ̀ ṣe jókòó ìsórí chair ló máa jókòó mọ́mi mi á sì kúnlẹ̀ pẹ̀lẹ́sẹ̀ méjèèjì. á dẹ̀ máa wò wọ́n. màmá tó jẹ́ the same almost the same age pẹ̀lú ìyá tó bí. á dẹ̀ máa wò wọ́n. ìgbà tó ti mọ̀ pé ẹ̀ léèyàn. àti mọ̀ pé mi ò léèyàn kò sẹ́ni tó jẹ́ àìmọ́ léèyàn yẹn ó sì ń dìsín ó sì ń fìyà jẹ mí dìsín. di bí mo ṣe ń sọ̀rọ̀ àìléèyàn yẹn sí ó sì ń fìyà jẹ mí. torí wọn pé mi ò léèyàn. ẹ wá padà pẹ̀lú mọ́mì yín.
mi padà wọ́n fi mí kalẹ̀ wọ́n lọ gbogbo ọdún méjì yẹn dáàdì mi ò mọ rúlà kọjá tí mò ń là kọjá jẹ́ kí dáàdì mi mọ̀ mọ́mì mi ló mọ̀ òun náà ṣe ń wá tán ṣe ń pàmpà mi tán ṣe ń di gbogbo ẹ̀ tán ṣe ń ṣe pé kí n ṣàrọ̀ra kí n dúró síbẹ̀ o tàǹpà kò sí nǹkan tán nídìí mo wá níbi tá a bá dé báyìí onídàádì mi máa gbọ́ òun nítorí mi ò dúró mọ́. ètí mọ́mì fi dé yẹn mọ́mì mi kò dé bá ó ti tún lọ bó ṣe ń lọ. ó tọ́jọ́ kẹrin kó tó dé mọ́mì gan ló pè kó òun wà nílé kó tó di pé ó fi tètè dé. mọ́mì ṣàṣe béèrè lọ́wọ́ ẹ̀ ṣe ó nírọ́ ni ó ṣe gbá ó ṣàwo ọ̀rẹ́ nìkan ló jẹ́ fóun òun sanwó orí ẹ̀ ìṣèbọ̀ rẹ̀ lè lóyún fún yàn ọ̀rẹ́ òun ni ìyá ọmọ òun ni ìgbà tó dẹ̀ di pé oyún dé ó dẹ̀ bí ọmọ mi wá dáhùn pé tó ọmọ yẹn kó ló wà lọ́dọ̀ ìyá ẹ̀ ń bẹ́ẹ̀ sóun sanwó orí ẹ̀ ni bẹ̀tí ibẹ̀ ló mọ̀ ń lọ bó ló mọ̀ ń lọ oṣù mẹ́ta oṣù mẹ́rin tó yẹ pé èmi ni màá máa di oúnjẹ wá láti Kogi State wá fún ọmọ ẹ̀ ní Àbújá mọ́ mi ló ń di oúnjẹ wá bẹ̀ wọ́n lè fi àpò mẹ́ta di oúnjẹ. àgbàlagbà. bẹ́ẹ̀ni wọ́n á gbèsè wọ́n á rà iṣu gàrí gbogbo ẹ̀ wá jẹun. ó da gbogbo ẹ̀ sí rọ̀fù mọ́mì mi ò dá sí mọ́ kò ju mọ́mì máa ń pẹ́ wọ́n lè lọ́sẹ̀ kan gbà mí ọ̀sẹ̀ méjì mọ́mì ṣe bí ọjọ́ mẹ́ta mẹ́rin lẹ́yìn bí wọ́n ṣe pé tó dé bó ṣe lọ nìyẹn mọ́mì ṣe padà nìyẹn ọjọ́ kẹta tí mọ̀mí padà náà ló náà lọ síbi tó mọ̀ tún padà síbi tó lọ. tó ká mọ́ fọ̀rọ̀ gùn mo dẹ̀ sọ mo dẹ̀ pé mọ̀mí lẹ́yìn ìgbà tán lọ tó èmi ń bọ̀ nílé o mi ò lè dúró mọ́ mo ń bọ̀ nílé àtìgbà tẹ́tí lọ láti jẹta mi ìṣojú mi kan ó ti tún lọ òkú ọmọ yín lẹ́ẹ̀padà wá gbé ń bí tẹ́ bá jẹ́ kí n kú mi lè forí tì mọ́ mo ṣe kú ń bẹ nìyẹn. pẹ̀lú àwọn ọmọ yín méjèèjì. pẹ̀lú àwọn ọmọ méjèèjì èyí ọkùnrin yẹn bíi 3 years ńgbà yẹn èyí obìnrin jẹ́ bíi 7 years. obìnrin lẹ kọ́kọ́ bí. obìnrin ló kọ́kọ́ bí. ìlú wo lẹ wá lọ nígbà tí káwọn ọmọ kúrò. mo wá sí Kogi náà ni mo kọ́ ọmọ fún mọ́mì mi mo wá padà sábùjá mo gbalẹ̀ yàrá kan. ẹ̀yin wá padà sábùjá. mo wá gbalẹ̀ yàrá kan sí airport road mo wá kọ́ ọmọ fún mọ́mì mi. bí kí wọ́n máa bá yín tọ́jú ẹ̀. wọ́n máa bá mi tọ́jú ẹ̀ bẹ́ẹ̀ mo ṣe yẹn fún bíi 8 months mo rí pé ọkàn mi ò kúrò lára àwọn ọmọ mi wàhálà yẹn dẹ̀ pọ̀ bí mo ṣe kúkú páàkì lọ ní permanent ni. ok. mo wá páàkì lọ sí Kogi ni mo wà tí èyí obìnrin fi parí secondary school. wọ́n ń pè ó kò ṣe pé wọn kì í pè ó tó bá ti gbọ́ fọ́ìsì wọn báyìí akọ ti fọ́ọ̀n. wọ́n pe bàbá wọn wọ́n máa ń pè kò ní gbé wọ́n pè kò sí ọdún kan àbóṣù mẹ́fà tán ní pé kó tó di pé ó súnmọ́ ó máa kọ́ ti fún ó lè nìkan pè òun padà lọ́la tó bá ti wá pè padà yẹn kò ní gbé mọ́ èyí obìnrin á wá tọrọ fóun míì àwa strange number á fi pè àwa pk àwa ní àdádì mo dẹ̀ sì sọ pé mo dẹ̀ ń pè yín láti jẹta ẹ̀ sì gbé owó school tí mo ní kẹjọ kẹ fún wa ok màá bá ẹ sẹ́ndẹ̀ ó kọ́ ti fóun kò ní pè padà mọ́. àwọn ọmọ ló ń pè wọn ò pè àwọn ọmọ ẹ̀. àwọn ọmọ ló ń pè síbẹ̀síbẹ̀ gan kò ní gbé. so definitely wọn ò sanwó school àwọn ọmọ yẹn. kò sanwó school wọn rí. wọn ò fún wọn lóúnjẹ. kò fún rí láti gbà tá a ti kúrò ńbẹ̀ kò mọ bá ṣe ń kàwé kò mọ bá ṣe ń jẹun kò mọ bá ṣe ń wọṣọ kò sí kankan. bàbá ò béèrè àwọn ọmọ ẹ̀ àwọn ọmọ ló tún ń pè. bẹ́ẹ̀ ni. ẹni tí ò tiẹ̀ pè ọmọ báwo ló ṣe fẹ́ pè ẹ̀yin. pè mí láti 2010 lo 1 minute papọ̀ rí lórí fóònù láti 2010. láti 2010 ẹ sọ̀rọ̀ lórí fóònù. fún 1 minute rí àfìgbà tó lọ kóòtù látún ríra wa báyìí. láti lọ ṣe kí ni. ó lóun fẹ́ gbọ́mọ òun dẹ̀ fẹ́ kọ̀ mí. registry certificate registry tá a ṣe ó wà nílé ẹ̀ ní Àbújá. ok. ó wá mú o ṣe photocopy. ok. ó wá lóun fẹ́ divorce òun dẹ̀ fẹ́ gbọ́mọ méjèèjì. after tẹ kúrò ní ọ̀dọ̀ wọn sí yíẹ̀ wo ni wọ́n ṣe wá sọ pé àwọn fẹ́ gbọ́mọ. mo kúrò bẹ́ẹ̀ ní 2010. ẹ kúrò bẹ́ẹ̀ ní 2010. May.
May, okay. May 10, Okay. 2010. Okay. Ó sì wà ní 2023, 3 years ago. Ó lóun fẹ́ gbọ́mọ. That's how many years? 10, 11, 12. 13 years. After 13 years, tí ò gbọ́ látọ̀dọ̀ àwọn ọmọ, Kò mọ bá látọ̀dọ̀ ṣe ń ìyá, jẹun, kò mọ bá ṣe ń sanwó school, kò mọ bá ṣe ń ṣe kankan. Kò tiẹ̀ rí wọn, tó bá rí wọn títí ojú ni ó fi kò lè dá wọn mọ̀. Àwọn tó ti kúrò lọ́dọ̀ ẹ̀ láti ìgbà kékeré. Bẹ́ẹ̀ni. After 13 years, ó wá lọ sí court, ó wá lóun fẹ́ gba àwọn ọmọ. Owó lóun fẹ́ gba àwọn ọmọ. Òun sì fẹ́ Ọmọ divorce ọmọ méjèèjì tí mo bí. Òun sì fẹ́ divorce. Òun fẹ́ divorce. Pé torí a ṣe wedding, ó wá ti photocopy registry àti ti certificate church náà wá fi méjèèjì wá fi sẹ́yìn statement ẹ̀. Certificate yẹn ṣẹ́yìn ò kó kúrò nígbà tí ẹ̀ ń kúrò ni. Bí mo ṣe kúrò yẹn, bó mo ti fẹ́ kó kúrò. Mi ò mú anything. Yeah. Ifun àwọn ọmọ gan mo ṣe bẹ̀rẹ̀ lórí pátá boss corner ni. Ẹ ṣe wá bẹ̀rẹ̀ sí ní live another life. Another life from square one. Jesus. Back to square one. Láì níṣẹ́. Láì níṣẹ́. Ogun ni mo fi jà throughout. Báwo lè ṣe ń tọ́jú àwọn ọmọ yẹn? Ọ̀rọ̀ ńlá lẹ́bùrú. Ìgbà tí mo padà dé ìlú mi tí mo tẹ̀lé àwọn ọmọ tí mo ní mi ò lè dúró bí after like 8 months tí mo kúrò lọ́dọ̀ ẹ̀. Mo wá gba ṣọ́ọ̀bù. Wọ́n tán fún mi ní 10,000, 5,000. So nǹkan tí àwọn family, àwọn ọ̀rẹ́ ní ìlú wa bẹ́ẹ̀ ni pé so nǹkan tí mò ń là kọjá ní láti ìgbà tí mo ti lọ wọn gbọ́ anything wọn rí mi nílùú mi lọ́lé ọdún rí láti 2010 wọ́n kàn ṣáà rí pé ẹ lọ 2001 di 2010 wọn rí mi wọ́n sá mọ̀ pé mo ṣèyàwó mo lọ Àbújá wọ́n sì mọ̀ pé wọ́n ní mo wà láyé mo wà lálàáfíà bẹ́ẹ̀ mi wálé ọdún rí wọn rí mi bàbá mi ò fi ojú kàn mí báyìí for 10 years. Wọ́n wá ń dáwó fún yín. Wọ́n wá dáwó fún mi. Wọ́n wá bùn mí lówó àwọn àbúrò bàbá mo wá gba ṣọ́ọ̀bù. Okay. Bí mo ṣe wá gba ṣọ́ọ̀bù mo wá ń ta àwọn nǹkan tó fi ń ṣe irun attachment. Okay. Ta gbogbo ẹ̀ mọ́ra wọn. Okay. Ni mo fi survive táwọn ọmọ mi fi parí secondary ṣé obìnrin fi parí secondary school. Ìgbà tó wá parí secondary school iye ọkùnrin wà ní JSS 3 nígbà tí iye obìnrin parí secondary school iye ọkùnrin wà ní JSS 3. Okay. Mo wá ní mo fẹ́ relocate. Láti Kogi yẹn àbí? Láti Kogi mo wá relocate sí Ìlọrin. Ẹ wá sí ìlú Ìlọrin. Ìlú Ìlọrin. Pẹ̀lú àwọn ọmọ méjèèjì yẹn. Pẹ̀lú àwọn ọmọ méjèèjì mo ṣe ń kó wọn kiri náà nù. Wọ́n lè wá ṣe ṣọ́ọ̀bù tẹ́ ní tẹ́lẹ̀. Ṣọ́ọ̀bù tí mo ní tẹ́lẹ̀ mi kò sí nǹkan kan bẹ̀ mọ́. Bá a ṣe ń ta láàrín la ṣe ń jẹ́. Bá a ṣe ń ta ṣé ẹni téèyàn bá lè ní kó fún yín lówó tẹ́ bá tún débẹ̀ lọ́sẹ̀ tó ń bọ̀. Kò lè fún yín mọ́. Ìyẹn dẹ̀ máa ń fowó rìn ní business. Ìyẹn máa ń fowó rìn ní business tẹ́ bá rìn ní business yẹn tẹ́ ń jẹ yóò tán yóò kú mọ́lẹ̀. So bí mo ṣe ń dìde ọ̀tá mi ṣe ń ṣubú. Bí mo ṣe ń dìde lọ̀tá mi ṣe ń ṣubú mo fi wà kan gba grooming láti fi pẹ̀lú owó ọjà yẹn tí n bá ti tún tààtà tí n bá ti lè sanwó school bẹ́ẹ̀ ibẹ̀ náà láti jẹ tó bá ti tún yẹ ọjà yẹn á tún ṣubú. Kò sẹ́ni tí ò mọ̀ mí nílùú wa pé mò ń gba grooming. Ìgbà tí wàhálà yẹn wá sùn mo wá ní òkè tí n bá tún wá city pé ó máa tún bẹ́tà tó láwọn ọmọ ẹ̀gbọ́n dáàdì mi wà ní Ìlọrin. Okay. So true wọn ni mo wá tún fi padà sí ọ̀dọ̀ wọn náà mo wà ń gbà yẹn tí mo fi ṣe wedding. Okay. True wọn náà ni mo tún wá fi padà sí Ìlọrin mo ṣáà wá nọ́mbà wọn káàkiri because mi ní nọ́mbà wọn mọ́ mi yẹn kí wá padà sí Ìlọrin. Pípadà sí Ìlọrin mi yẹn lọ́mọ mi fi rí admission bí mo ṣe wá wáṣẹ́ nìyẹn. Iṣẹ́ tí mo wá wá ènìyàn ń yáyàn lówó ó ń yáyàn ní owó tó bá fún yín ní 30,000 ẹ máa san ní everyday wá 1,000. Okay. Bí àwọn grooming. Okay. Ó wá gbà mí ṣiṣẹ́ ó wá ní bó ṣe wá ṣe interview wá ní pé no mo lọ kọ́ nurse ṣùgbọ́n nígbà tí mo dé Kogi state tí mo kò l'Abuja mo lọ sí hospital kan mo lọ sí auxiliary nurse fún 3 years. Wow. Mo lọ kọ́ nurse fún 3 years. Okay. Ìgbà tí mo wá ṣe yẹn tán tọ́mọ mi fi parí ni mo wá gbéra pé tí n bá dé Ìlọrin kí n wọ owó kí n establish ara mi. Okay. Mo wá dé Ìlọrin mo wá rí pé kò easy láìsí olùrànlọ́wọ́ kò dẹrùn.
tí màá jẹ tọmọ méjì máa jẹ téyẹ ọkùnrin máa lọ sí school nínú ẹ̀ náà lè yí obìnrin tún ṣe admission sí Kogi Poly màá gbé báàgì sẹ́gbẹ̀ẹ́ ni pẹ̀lú àwọn káàdì ojúlé sójúlé ni màá wọṣẹ́ ní 8 àárọ̀ màá close ní iṣẹ́ ẹni tó ń yá yẹn lówó yẹn màá gbé báàgì ni pẹ̀lú umbrella màá máa gbígbà màá máa rìn kiri màá mú weyín màá gbowó yín màá tún kọ́ màá tún wálé yín màá mú weyín ìgbà tí mo wá ṣe tí. ẹ máa báwọn yẹn gba 1,000 wọn jọ. bẹ́ẹ̀ gbòjọ tí mo wá ṣe tí. every day tí mo wá jóná tẹ́mi ọ̀tá mi fẹ́ bọ́ mo wá sick for good 3 weeks BP mi rise at the same time ó low. ó high ó tún low. ó high ó dẹ̀ low. ó high ó dẹ̀ low at the same time. ọlá wípé experience nọ́ọ̀sì tí mo lọ kọ́ ni mo fi wà láyé di bí mo ṣe ń sọ̀rọ̀ tó ń ṣe mí láàrin tí ó mọ̀ fọ́ mi báyìí mi ì sì lè dìde mo weak mo wá lọ sí hospital kan very close sílé mi wọ́n wá wo BP mi wọ́n ní kí ni mo ń rò mo ní mi ò rò kankan mi ì lè lo oògùn BP kó lè lò toró lò mi ì sì lè lò tí ò jẹ́ kó high toró high. ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni. dáadáa ló ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dáadáa Rẹ́kẹ́ ni mo gbé general hospital tó wà Rẹ́kẹ́ ni mo ṣe dárúkọ báyìí ibẹ̀ náà ti treat mi wọ́n pe pharmacy kan ní PKO pharmacy ẹni tó bá mọ gan mọ dáadáa bí mo ṣe ń sọ bẹ́ẹ̀ ọmọ Kogi ni ara àwọn tó treat mi nìyẹn ó check ẹ̀ báyìí ó pariwo ni ó ní àǹtí kílẹ̀ ń rò ó ní àǹtí ẹ ti kú tán mi ò lè dìde látẹnu ọ̀nà fẹ́mẹ́sì yẹn wọ́n dì mí lọ́wọ́ mu ní BP yẹn dẹ̀ high at the same time mo dẹ̀ weak. mo treat ẹ̀ for almost 3-4 months. kára mi tó kọ́lọ̀ tó gbà mí ìlógún BP mọ́ di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí o everything kó tó wá come to normal. ṣùgbọ́n ibi tí mo sùn sí kí ni mò ń jẹ mo lè lọ bíṣẹ́ yẹn ṣe stop láti gbà yẹn nìyẹn. ọmọ mi dẹ̀ ń ṣe practical lọ́wọ́ ń gbà yẹn bíṣẹ́ yẹn ṣe stop nìyẹn. láti ìgbà yẹn tí mo dẹ̀ ti tára mi ti balẹ̀ dì sí mo wá ra oògùn ni mo fi ní mò ń kiri oògùn mo wá ra oògùn màá gbé lọ gan mọ́. ní ìlú wo. ní Ìlọrin. nínú báskẹ̀tì ó ní báskẹ̀tì tán fi ń kiri oògùn àwọn tán bá ń kiri oògùn tán bá ń gbómi báskẹ̀tì tán bí onírọ́bà báyìí tán máa fi ń sáàfù oúnjẹ ó ní màá wá ra oògùn sí màá gbé lọ gan mọ́ àwọn ọjà mo wá ń kiri ẹ̀ láwọn ọjà wọn. ẹ máa kiri oògùn kiri. bẹ́ẹ̀ni inú ẹ̀ náà láti jẹ inú ẹ̀ náà ni mo ti ṣe tọmọ yẹn fi parí ND ẹ̀ ó ṣe rí sùn. inú kíkiri oògùn kiri lẹ ti rán wọn lọ school. bẹ́ẹ̀ni lẹ́dẹ̀ tí ń jẹun. bẹ́ẹ̀ni èyí ọkùnrin mo ní kó step down fáǹtì ẹ̀ jẹ́ káǹtì ẹ̀ parí ó ti parí secondary school sí láti 3 years ago báyìí ó ṣe rí admission ní last 2 months. ìgbà tó lòun ò ní kàwé mọ́ o because ó ti wọ 19 years wá lòun ò ní kàwé mọ́ o bóun ò ní ká mo ní tò ó sàrí pé mi ò lówó kí ló fẹ́ kí n ṣe. èyí àti ó ti work admission náà bó ṣe parí ó dúró bí like 1-2 years ó ti work admission HND èyí àti resume HND a month èyí àbúrò resume ND mo ní tòbí tó gun ayé ti wá dé ní ẹ̀ báyìí. ó dẹ̀ di dandan kẹ́ kàwé ó dẹ̀ wù mí kán kàwé torí ìyà tí mo jẹ mi fẹ́ kán jẹ. òun dẹ̀ ni mo fi ń kó wọn kiri mi ì fi ọmọ tìyàn rí pẹ̀lú gbogbo ìlàkọjá mi ì fi ọmọ mi tìyàn rí mi ì sì gbé abọ́lé wọn lórí pé kán lọ kiri màá gbé nǹkan mi fúnra mi màá lọ kiri torí jẹ́jẹ́ wọn lọ jókòó sọ́run èmi ló pè wọ́n wá sáyé mi dẹ̀ lè pè wọ́n wá sáyé irú ìyà tí mo jẹ káwọn náà tó wá jẹ ṣe pé gbogbo ọjọ́ ayé mi ni mo fi kiri kékeré gbogbo ọjọ́ ayé mi ni mo fi kiri oúnjẹ ni mọ́mì mi ń tà máa sùn láago 2 máa jí láago 5 àárọ̀ àbí kí n sùn láago 1 kí n jí láago 5 oúnjẹ yẹn tó bá kù rọ̀lẹ́ máa gbé máa lọ kiri ẹ̀ kó mọ́ bàbá jẹ́ tíjà àbádé máa kọjá sọ́dọ̀ mọ́mì mi dádì mi mo lè lo ọ̀sẹ̀ kan lọ́dọ̀ mọ́mì mi dádì mi tí báyìí tó rí mọ́mì mi tán gbá bọ́ sórí báyìí ara mi ò ní gbà mọ́ bá tó lọ bá wọn ọmọ òkè ọmọ odò ṣàmọ́rú ọmọ yẹn kò lóṣù kan lọ́dọ̀ mọ́mọ́ ẹ̀ kò lóṣù kan lọ́dọ̀ bàbá ẹ̀ ó ní mo fi sọ 5 trout tí mo fi marry. ètò wa marry ẹ̀ tó kó sọ́wọ́ kìnìún. mo marry wa tó wá kó sọ́wọ́ kìnìún èèyàn mo wá tó bẹ̀rẹ̀ square 1 ìyá títí di bí mo ṣe ń sọ̀rọ̀ mi tí fi oṣù kan gbádùn ọjọ́ ayé mi orí ọ̀fẹ́ Ọlọ́run ni mo fi sọ 5 ní bí mo ṣe wá
pé èèyàn fi oṣù kan ju kó jẹ nǹkan tó wù ú, ó sùn gbà tó wù ú, ó jí nígbà tó wù ú, ó réyàn bàdámọ̀ràn kò tí sí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Bàbá ní owó tán ní kan san kóòtù bá ti lọ sí kóòtù wọ́n ní kó san owó ẹ padà béèrè mọ́ wọ́n divorce marriage yẹn wọ́n dissolve marriage yẹn wọ́n dẹ̀ ní wọ́n lè kọ́ ọmọ fún un. Lóòótọ́ ìwọ ló jáwé ṣùgbọ́n ìwọ ló jẹ̀bi. Ẹ ṣàlàyé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ fún mi. ẹ fi ti ẹlẹ́rìí firstborn mi náà ṣàlàyé wọ́n ní wọn nílò ẹjọ́ àwa méjèèjì pé táwọn ọmọ náà máa lò so ẹjọ́ àwọn ọmọ náà fi dájọ́. Àwọn ọmọ gan rí gbogbo bí bàbá wọn ṣe ń fìyà jẹ yín. pátá ṣe bí wọ́n fìyà jẹ àwọn náà sọ béèrè àwọn náà ni. Ìgbà tó ṣe gbé mi lọ yẹn ní 3 years ago ọmọ mi ti parí ND. Ó ti parí ND. So ọ̀rọ̀ ẹ̀ adájọ́ wa ní kó wo àwọn ọmọ ẹ̀ pé sáwọn ọmọ yìí jọ ọmọ tí ìyá àti bàbá tọ́ lójú ẹ̀. Ó wá béèrè mi pé báwo ni mo ṣe tọ́ wọn. Mo ní kò yí sí ṣùgbọ́n Ọlọ́run ni. Àmọ́ tí bá ní mi ò rí ọ̀run díẹ̀ ló kù kékeré irọ́ ni mo pa. Mo dí ọ̀run tán padà bọ̀ báyìí torí pé mò ń tọ́ wọn. Mo ní mi ì rí olùrànlọ́wọ́ kankan o àfọ Ọlọ́run. Ó sì wù mí kán kàwé. Adájọ́ wa ní wọn lè kọ́ ọmọ fún ẹ o Mr. Man. Lọ ṣèṣe bàbá. Lórí àwọn ọmọ yẹn. Wọ́n wá gba nọ́mbà àwọn ọmọ ẹ̀. Ok. Wọ́n wá fún un. Ó lóun ò ní nọ́mbà wọn. Adájọ́ nọ́mbà àwọn ọmọ ẹ̀ ní o ṣùgbọ́n lọ ṣèṣe bàbá lórí wọn. Kò sanwó damages kò dẹ̀ sanwó kẹ́ ó ṣàjẹ́ bóyá 3.2. Ok. Owó 1 million kan wọ́n ní owó tí mo fi tọ́jú ọmọ. Mo lọ́lọ́run ló ń tọ́jú ọmọ. Ṣé mi tọ́mọ tọ́jú ni? Mi tọ́mọ tọ́jú Ọlọ́run ló tọ́jú ọmọ. Mo yọ̀ǹda yẹn. Ó wá kù 2.2 kò san dìsìn. Kò sì pé láti 3 years yẹn báyìí kò fojú kàn wọ́n o. Kò sì pé wọ́n. Kò sì béèrè pé kí náà tó ń jẹ lẹ́yìn ìgbà tá tún ti high court dé. Kò tó ń béèrè pé báwo náà ṣe ń sanwó school. Òun dẹ̀ ń jẹ ó dẹ̀ ń mu níbi tó wà. Ó dẹ̀ mutí kiri ó dẹ̀ ń jẹun. Ẹ̀yìn ìgbà tí mo kú òun bẹ́ẹ̀ ló bímọ fẹ́yàn 3 ṣùgbọ́n kò sí kankan lé ẹ̀ náà. Kò yé mi. Ẹ̀yìn ìgbà tẹ́ tún kúrò nílé ẹ̀ èèyàn 3 tún bímọ fún. Ẹyọ kankan. Ọlọ́mọ máa jà ṣìfẹ́. Ìgbà tí mo mọ̀ ilé mi rẹ́ǹtì ló wà. Ilé tí mo ti bá yẹn a lò ibẹ̀ ni mo ti lóyún. Bet ìgbà tí mo tó kù bí a month kí n bímọ tí màá bí ọmọ firstborn mi yẹn. Okay. Àti tún kọ́ lọ sílé mi. Ilé mi yẹn ni mo wá wà tí ò sí nílé tó travel. Wọ́n wá náà fẹ́ ta ilẹ̀ kan. Okay. Tí ò jìnnà mọ́ ibi tá ṣẹ̀ṣẹ̀ kó lọ yẹn. Half a plot nígbà yẹn 25,000 naira. 25,000 wọ́n fẹ́ tà. Wọ́n fẹ́ ta half a plot. Wọ́n ta full plot nígbà yẹn ní 50,000. Nínú ìlú tuntun wàdà ní after Alugbe. Èmi wá pé kò gbé ọjọ́ kejì kò gbé ọjọ́ kẹta wọ́n ní tòun tí mò ń pè yín fún ni wípé ilẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ wa báyìí mo wá júwe pé wọ́n ní bàbá kàbà máa kan wà bẹ́ẹ̀ wọ́n pè ní bàbá kàbà ọmọ ẹgbẹ́ ni pé bàbá kàbà ló wà ní ìkí ẹ̀ pé wọ́n wá ń sọ létí mi pé wọ́n mọ̀ fẹ́ tà á pé 25,000 ẹ ní ẹ tó bá lówó lọ rà á sí òun lówó ni mo sáà kúrò lára ẹ̀ ìgbà tó wá dé mi ì dá sí i. Okay. Ó ti di pé mi ní gbúdọ̀ níbo ló ti ń bọ̀. Okay. Mi gbúdọ̀ ní láti oṣù 3 ẹ̀ tí ẹ̀ bójú wẹ̀yìn tó bá kàn ti dé ó káàbọ̀. Ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ kó má bàa tún lù yín. Kó má bàa tún nà mí tó bá ti dé ó káàbọ̀ ni. Ìbá lọ fóṣù 4 tó bá ti dé ó káàbọ̀ ni. Mi sì ń pè mọ́ àfi tí bá ní nǹkan tó bá wà important láti sọ fún. Mo wá ní ohun tí mo pè yín fún ilẹ̀ yẹn nǹkan kan nígbà tó dé àwa lọ wò bàbá kàbà ní 25,000. Ó lóyún òun ò ní nǹkan tó tó 25,000 lówó. Owó tèmi nílẹ̀ yẹn jẹ́ 80,000. Tẹ́yìn ni. Nínú 25,000 tá fi ra ilẹ̀ yẹn. Ẹjọ́ dáwó ra ilẹ̀ yẹn. Àjọ dáwó ra ilẹ̀ ni half a plot. Àjọ dáwó ra ni owó tèmi bẹ̀ jẹ́ 80,000. Ẹ̀yin dá 80,000. Bẹ́ẹ̀ ni. Àwọn dá yòókù. Àwọn dá yòókù. Mo ń ṣe business center àgbà tí firstborn mi jẹ́ ọmọ 2 years tí mo ti rí irú ìrìn tó ń rìn irú ìyà tí mò ń jẹ. Firstborn mi jẹ́ ọmọ 12 weeks 15 days ọjọ́ tó pé 15 days owó tí bàbá ẹ̀ sẹ́ndì sí mi mo fi lọ ra umbrella tán mọ́ ń lò ń gbà yẹn tán máa fi ń ṣe phone call. Okay.
òun náà fi ń ṣe POS báyìí. Okay, irú yeah. umbrella yẹn ni nígbà yẹn wọ́n wá a minute jẹ́ 40 naira 50 naira ní ìgbà tó yẹ ó já sí 40 naira. Okay. owó káàdì owó gbogbo ẹ̀ ó ní mo tẹ̀ pọ̀ tó jẹ́ 80,000 tí mo kó fún mo bá tún jókòó sílé. ni mo wá tún bẹ̀rẹ̀ ìyà lójú páálí pẹ̀lú ọmọ lọ́wọ́. ṣé wọ́n kọ́ ilé yẹn? a kọ́ ilé yẹn o bomb breeze tán máa ń lò tán máa ń jó níná tó máa ń ṣe pẹlẹbẹ kéékèèké òun la fi kọ́ ilé yẹn. blọọkù tá a dẹ̀ lò tá a fi kọ́ 2 bedroom yẹn àjọ ra ni. ẹjọ ra blọọkù tá a fi kọ́ ilé yẹn? àjọ ra blọọkù tá a fi kọ́ ilé yẹn ni. bí mi pé kí ni mo tún rí gbèsè. kí lẹ tún ṣe? mo gbé jerrycan mo lọ ra epo petrol mo ta black market. ẹni tó bá ń wò mí ní ìlú Lúgbé Àbújá dáadáa ìyá ọpẹ́ náà máa ń pè mí. wọ́n ti dá yín mọ̀. wọ́n dẹ kò àfẹn tó bá ṣẹ̀ débẹ̀ lẹ́yìn ìgbà tí mo kú àwọn tájíjọ wà ń bẹ̀ ń gbà yẹn kò sí ẹni tí ó mọ̀ mí. mo ní ọ̀rẹ́ kan gbà yẹn hairdresser ni wọ́n pè ní ìyá Fétíà. hairdresser ni nígbà yẹn ọ̀rẹ́ mi nìkan lọ̀rẹ́ tí mo ní ní gbogbo Àbújá nígbà yẹn tí n bá ti wà lẹ́sbìsì màá lọ máa jókòó tì ṣé mọ̀ pé mo tún kọ́ hairdresser lọ́dọ̀ woman yẹn tí mo tún dirun tà. kó ṣàbàlẹ̀ wọlé kẹ́lẹ́ fi tọ́jú àwọn ọmọ tí yín. ó di iṣẹ́ mélòó mo tún dirun tà mo kọ́ hairdresser lọ́dọ̀ woman yẹn tí mo tún fi ṣí ṣọ́ọ̀bù tí mo ń ta attachment ta wefọ́n fix fuel fund ṣe gbogbo ẹ̀ èmi ni màá jẹ èmi ni màá mu ọmọ arógùn ọmọ àṣe kòkòrò oògùn fọ́mọ rí. kí ló wá ṣiṣẹ́ fún? kò ra oògùn fún ọmọ rí lẹ́yìn kó travel kó lọ kówó tán kó padà wálé. lẹ́yìn kó ní owó tiẹ̀ kó travel lọ kó tán padà wálé pípadà wálé yẹn gan ọ̀sẹ̀ méjì tó máa lù gan nínú ìnira àtẹkùn ni nínà ní lójoojúmọ́ ó ti tún lọ. kò ra oògùn fún ọmọ rí ní méjèèjì tèmi bí kò ra sọdún fún wọn rí for that 8 years. ilé táwa kọ́ yìí wọn tí rẹ̀ lẹ̀ nígbà tá a ti jìjọ ń gbé inú yẹ̀pẹ̀ ní fúlẹ̀ wà tá a jìjọ ń gbé bẹ̀ rọ́ọ̀gì tá a ká kúrò níbi tá a rẹ́ mo wá fi omi wẹ́ẹ̀tì lẹ́ńlẹ̀ yẹn mo wá kì í pẹ̀lú igi fúnra ara mi ni mo ṣe mo wá tẹ́ rọ́ọ̀gì yẹn lé. kò sí wíńdò ní 2 bedroom yẹn tá a jìjọ ń gbé bẹ̀ o. ẹni tó lórí ò ní fìlà. nẹ́ẹ̀tì lásán la kàn mọ́ wíńdò lé àjẹjìjọ ń gbé bẹ̀ a ṣe ceiling gbà àtàjìjọ ń gbé ní 2 bedroom yẹn sà kò sí ceiling bá a ṣe kan rúùfù ilé yẹn ẹ̀jẹ̀ ṣàlàyé fún yín. ìgbà tán demolish Chikayin tó bá ń gbọ́ mi tó bá mọ̀ gbà tí demolition bẹ̀rẹ̀ nígbà àsìkò El-Rufai tán demolish Chika ni mo ti lọ ra páànù lára àwọn ilé tán demolish ní Chika tá a fi kan ilé yẹn ó ti tún rìn rẹ́gbẹ̀rẹ́gbẹ̀ lọ́ngbà yẹn. ẹ̀yin lẹ lọ ra páànù fúnra yín? èmi ni mo lọ ra páànù. fúnra yín? bẹ́ẹ̀ni. inú owó ara yín? nínú owó wait for your caller mo tún dìde màá tún bẹ̀rẹ̀ mi níta káàdì akànjẹ́ wait for your caller lásán 40 naira per minute tí n bá ti tún tètè ilé yẹn ni màá tún ná sí. ìgbà tó wá dé mo ní wọ́n demolish Chika ní last 2 weeks pé mo lọ síbẹ̀ wọ́n ṣe kan ilé yẹn wọn ò tí ì rẹ ilé yẹn new building ni mo wá ra páànù yẹn lọ́wọ́ máa yẹn nígbà yẹn lọ mi ìrántí iye tí mo rà mọ́ bet ẹ mọ̀ odidi páànù 2 bedroom mo láwọn tó bàjẹ́ ó láwọn tó lù ó láwọn tó ya àwọn tó sàní tí wọ́n ṣá wọ́n tà fún mi mo sì kó wálé kó tó dé owó mi ni mo fi kó wálé ó dé ó bà lẹ́yìnkùlé. fúnra ara ẹ̀ gan ló kó wọlé mo níbi tán já sí ni mi ò lè wọlé fúnra ara ẹ̀ ló kó wọlé ó sì lọ ra another 2 bundle tuntun ó sì fi pẹ̀lú ìyẹn tá a fi kan 2 bedroom yẹn a ṣe sílẹ̀ ń gbà tá a ti jìjọ ń gbé inú ilé yẹn ló ti lé mi jáde o. inú ilé yẹn náà ti lé yín jáde? bẹ́ẹ̀ ni sà tó kẹ́rù ọmọ mi tó wàdà síta títí kan baby bath mo fẹ́ ru àwọn ọmọ ńlẹ̀ ó sì wàdà sóni tí n bá fẹ́ gbọ́ ọmọ lọ kí n máa kó wọn lọ tí n bá fẹ́ fi wọ́n kalẹ̀ kí n fi wọ́n kalẹ̀ o pé ṣùgbọ́n tí mo bá kó wọn lọ òun ò ní dá sí tí Jésù àfidé ó sọ statement yẹn ó sì wọlé ó sì kó baby bath gbogbo ó sì wàdà síta ó sì kó gbogbo ẹ̀dà síta ó ní kí n mọ̀ kó lọ. inú ilé yẹn béèrè pé omi ta fi kọ́ ilé yẹn àràsà ẹlẹ́dàá mi ni mo fi ru omi káàkiri gbogbo àdúgbò ta fi kọ́ ilé yẹn láti bẹ̀rẹ̀ dé òpin àrà omi
drum ẹyọ kan mò ń sọ kí gbogbo àgbáyé lè gbọ́ kán lè mọ irú ìyà tí ọkùnrin fi ń jẹ obìnrin tó bá wá yá wọn ní ó ṣèyàwó kò pé bàbá ọmọ ẹ̀ síbẹ̀ ó ṣèyàwó bàbá ọmọ ẹ̀ yẹ kó wà níbẹ̀ àwọn ọmọ ò tọ́jú bàbá àwọn ọmọ ò tọ́jú ìyá àwọn ọmọ ìyà tí òbí mi fi ń jẹ ọmọ tọ́mọ ò ní oore ọ̀fẹ́ àti sọ tàbí tí ìyá yẹn kò ní oore ọ̀fẹ́ àti sọ pé ìyá báyìí lọ́kọ mi fi jẹ mí àwọn tó ti die in silent ló pọ̀ nǹkan community sà àwọn ló pọ̀ nǹkan country sà tó ti pé wọ́n die in silent tán ọmọkú tó pa wọ́n. ilé 2 bedroom flat bẹ́ẹ̀ ni sà. títí tán ṣe bẹ̀rẹ̀ sí ní kọ́ láti foundation tán fi kọ́ tán ẹ lọ ra omi ẹ̀yin lẹ ń fi orí ara yín. mo sọ kí gbogbo olùgbé máa wò mí báyìí kí gbogbo tuntun wà dẹni tó bá rí mi ní gbogbo Àbújá tó dá mi mọ̀ kó máa wò mí báyìí. ẹ̀yin lẹ lọ forí pọn omi tó kọ́ ilé. bẹ́ẹ̀ni tá fi kọ́ 2 bedroom tá fi rẹ́ floor ọjọ́ tá máa rẹ́ floor gan kí n tó fún yín ní story bá ṣe rẹ́ floor ó jẹ́ ọkùnrin kan tó jẹ́ pé tó bá fẹ́ ra nǹkan 20 naira sílẹ̀ ìjọ pín ní 10 naira ní sà. bẹ́ẹ̀ ni kò ní ṣe tẹ́ bá ní pàtì nínú tó fẹ́ ṣe yẹn kò ní ṣe nǹkan náà sà. kò dá nǹkan ṣe rí. kò dá nǹkan ṣe rí sà. dvd tá à ń lò ń gbà yín ó sì wà lémi di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí tó má ṣe pé ẹ̀rín Ìlọrin ní stúdíò yín wà ní bá gbé dání wá torí mo gbé kúrò tó lájọ dáwó rà ní. common dvd oníńlá ni kò ṣe onípẹlẹbẹ kan oníńlá tán kọ́kọ́ lò látijọ́ tó mọ̀ ń tìkì tó yìí ó mọ̀ ń gùn tó yìí àjọ dáwó rà ní. tó bá bàjẹ́ gan bàbá ẹ̀ ni màá pè tí bàbá ẹ̀ máa bùn mí lówó tí màá fi rí owó kalẹ̀ ká tó tún ṣe. ẹni tí bá máa ṣe láyé bá ti pé bàbá owó tí bàbá ẹ̀ bá ti bùn mí ni màá wá máléjì tí ó fi dodidi tí màá fi wá nǹkan ṣe. ìgbà tó yá mo tún kiri ice block káàkiri inú tuntun wàdà inú olúgbe mò ń sọ kí gbogbo àgbáyé gbọ́ mi káwọn ará olúgbe àwọn tuntun wàdà tán mọ̀ mí gbà yẹn kán máa gbọ́ mi báyìí. ice block sà nígbà tí business yẹn tó ṣubú kò dá síṣẹ́ mi rí kò dá sí rí oúnjẹ ni màá ti jẹ tí bá tún wá dáná tó tiẹ̀ wá worst jù tí mi fi tiẹ̀ mọ̀ sí yóò dáná ni sà. ẹ tún gbọ́dọ̀ ṣe oúnjẹ tiwọn. èmi ló ń ra aṣọ ọdún fún sà. ẹ̀yin lẹ ń ṣe kí ni. èmi ni mò ń ra aṣọ ọdún fún. tí mo bá ra aṣọ ọdún tí mo rà fún ọmọ tó wà lọ́wọ́ mi èyí obìnrin tí mò ń pọ̀n tí mo ra tèmi tí mi ra títí ẹ̀ máa yí máa nà mí ó sì máa yí aṣọ mọ́ mi lọ́rùn. àìmọye ìgbà ló nà mí níta gbangba tó dẹ̀ yí aṣọ tuntun mọ́ mi lọ́rùn kò gbúdọ̀ rí aṣọ tuntun lọ́rùn mi. láì ṣe ewúrẹ́. ẹ̀sà kò gbúdọ̀ rí aṣọ tuntun lọ́rùn mi kí wá ní mo rí owó mo ra aṣọ kan pé kí n má rìn wòwò kí n wọ̀ kó wá dọjọ́ kejì kí ní kí la máa sè wọ́n dán mi wò mọ́ kí n tún béèrè irú ẹ̀sà kí la máa sè yẹn o ní ó fi bẹ̀rẹ̀ ẹjọ́ láti àárọ̀ dálẹ̀ gbogbo òru tí ó mọ rojọ́ tí ó mọ bú mi ó bá débi pé yóò gbé agolo tí n bá parọ́ lé mo bí ọkùnrin fún mo bí obìnrin fún èmi ni Ọlọ́run ni tí n bá parọ́ lé yóò gbé agolo nínú ilé yóò sì mọ lù yóò sì mọ kọrin òwe bú mi tí mi bá dá lò yóò gbé agolo sá yóò sì wá igi yóò sì mọ lù nínú ilé yóò sì mọ kọrin òwe bú mi tani kò sí àfẹni tó bá mi gbé ló lè bìlífù mi mọ́mì mi ń wá náà ṣe mọ tí mo là kọjá àwọn èèyàn bìlífù mi torí wọ́n máa ń wò pé kò possible. àwọn ọmọ yín dẹ̀ ń rí gbogbo nǹkan tó ń ṣe. gbogbo ẹ̀ làwọn ọmọ mi mọ̀ pátá ìgbà tán gbọ́njú gan ṣe bọ́n tó rí nǹkan tó ṣe títí dèní wọ́n rí ìwà ẹ̀ wọ́n rí nǹkan tó ṣe. tí ọmọ ò bá wá tọ́jú bàbá ẹ̀. tó bá wá dọjọ́ wájú tó bá wá pariwo síta wọ́n á máa sọ pé ọmọ ẹ̀ sì náwó wọn béèrè bàbá wọn. wọ́n máa sọ pé ọmọ yìí sì lówó òde tọ́jú bàbá. nǹkan tó dé trauma tó dé ríǹgì ní ọpọlọ ọmọ yẹn sí ó lè gbàgbé títí láéláé. àwọn kan tó máa ń sọ pé kò yẹ kí ìyá sọ ìyà tó jẹ fún ìyà tí ọkọ fi jẹ fún ọmọ ṣùgbọ́n ètò ọmọ fi ojú rí ńkọ́. tí ìyá ò bá tiẹ̀ sọ ìyà tí ìlàkọjá tó làkọjá nílé bàbá ẹ̀ fún ọmọ bàbá tó tún wá ṣe títí tọ́mọ fi dàgbà tó fi wọ institution tó fi parí ND tó wà ní HND tí second one náà wà ní ND ṣé kò rí mọ́ ni. ẹni tí ò bàbá àbí ìyá tí ò tọ́jú ọmọ ìjẹ́ ló lẹ́tọ̀ọ́ sí oúnjẹ ọmọ. a sì ń béèrè ọ̀rọ̀ yẹn lọ́wọ́ àwọn Nàìjíríà wọ́n ń sọ ṣùgbọ́n wọn ò tí ì bá wa rí sọ dáadáa. wọ́n sọ pé ó yẹ kó jẹun ọmọ ṣùgbọ́n kò ní jẹ tó bó ṣe yẹ kó jẹ torí pé kọ́kẹ́ ègún yẹn ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ lórí TikTok just of recent ọmọ tó wọ́n bíbí Nàìjà mo ń wò báyìí mo sì ń sun ẹkún toró wá dà yín pé mi gangan náà ń bá sọ̀rọ̀. ìyá bàbá ò tọ́jú ẹ̀. ìyá ọ̀rọ̀ òun àti ìyá ẹ̀ tó lọ fẹ́ràn lórí TikTok mo sì ń sun ẹkún. mo ń wò báyìí tí n bá ní ọ̀rọ̀ fẹ́ tí mo jẹ́ kan lára blogger bóyá mo lè sọ̀rọ̀ síta ni wọn ò bá mọ̀ pé tèmi gan là kọjá
táwọn ọmọ mi là kọjá lọ́wọ́ bàbá wọn tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ojú ètò ọmọ yẹn là kọjá lọ́wọ́ ìyá rẹ̀ lọ. tí mi bá ràgà bu ọmọ wọn yẹn gẹ́gẹ́ bí ìyá tí mo dẹ́ ìyá yẹn jẹ ohun tó ṣẹlẹ̀ sí ọmọ yẹn ètí yóò ṣẹlẹ̀ sáwọn ọmọ mi ìbájú bẹ́ẹ̀ yẹn lọ ṣùgbọ́n èmi ò fi àwọn ọmọ tèmi kalẹ̀ mo ràgà bu àwọn ọmọ ti tèmi ni mo ń pe bí sùn tán dẹ̀ máa jẹun are you okay mọ́mí àfi èyí obìnrin ní mọ́mí àfi eating màá ní yes mi ò jẹun o màá dẹ̀ lọ sùn débi tó bá ti di lóru màá wá bu gàrí sómi màá wá rọra jí múnú kitchen mi níjẹ́ kan rí mi wọ́n believe pé mo ti jẹ́nu oúnjẹ tá a sè àìmọye ìgbà. pẹ̀lú nǹkan tí ẹ̀yin là kọjá yìí ẹ jẹ́ kí n bi ẹ̀yin fúnra yín bàbá tí ò tọ́jú ọmọ ṣó lẹ́tọ̀ọ́ sí oúnjẹ ọmọ. tó bá rí oore ọ̀fẹ́ gbà tó bá ṣe àtúnṣe ni o tó bá ṣe àtúnṣe ó máa rí oore ọ̀fẹ́ gbà bẹ́ẹ̀ tí ò bá ṣe àtúnṣe kò yẹ kó jẹun ọmọ sà ìyá tí ò tọ́jú ọmọ gan kò yẹ kó jẹun ọmọ obìnrin gan tó bí ọmọ tó gbé kalẹ̀ tí ò tọ́jú ẹ̀ tó ní tó bá máa kú kó kú tó bá máa yè kó yè. ìyá ọgbà sọ̀rọ̀ kan lórí TikTok lórí ọ̀rọ̀ mi sí àti mọ̀mẹ́ yẹn mo ní yes mo kí obìnrin ká pé mo ní oore ọ̀fẹ́ àti rí nọ́mbà àbí kí n bá woman yẹn sọ̀rọ̀ ni abiyamọ ni òbí tí ò tọ́ ìyá obìnrin tó gbé oyún ọmọ tó bí tó jùlẹ̀ kò yẹ kó jẹun ọmọ mọ́ kò yẹ kó jẹun ọmọ sà tó bá jẹ bóyá ó rí oore ọ̀fẹ́ gbà lọ́wọ́ ọmọ lójú Ọlọ́run. ìjẹ́ òbí ní ẹ̀tọ́ láti bẹ ọmọ torí pé kò tọ́jú ẹ̀ ṣùgbọ́n ó fẹ́ jẹ oúnjẹ ṣó ní ẹ̀tọ́ láti bẹ. òbí ní ẹ̀tọ́ láti ṣe sọ́ọ̀rì fọmọ dáadáa tí ò tiẹ̀ ṣe pé bóyá ó tọ́jú ẹ̀ kò tọ́jú ẹ̀ ìgbà míì wà tí kí n ṣàpèjúwe kan ó nígbà míì tí ọmọ máa rò pọ́ ọmọ ló ṣe nǹkan tí kò kí ń ṣe ọmọ ló ṣe á sì ti fìyà jẹ ọmọ yẹn tí àṣírí bá wá padà àtúntà wá padà rí pé ọmọ yìí kọ́ ló dẹ̀ sí ohun tí mo fìyà jẹ lé lórí mo sọ fún ọmọ mi rí pé kó má bínú ọmọ tí mo bí nínú mo sọ fún torí pé irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ kò kí ń tán lọ́pọlọ kò kí ń tán nínú ọpọlọ ọmọ bó kò ṣe láìkì yín tó yóò máa rìn ọjọ́ tó bá rántí báyìí orí ẹ̀ máa gbóná nítorí ohun tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ ìyá ẹ̀ ló jẹ. a ní àwọn dẹ̀ fìyà nǹkan tí ò ṣe tèmi jẹ mí. kò sẹ́ni tí ò kì í bó jẹ́ ẹ̀yin gan bẹ́ẹ̀ ṣe dàgbà tó ìgan yóò dùn yín bó jẹ́ mi gan bí mo ṣe tó yóò dùn mí. so òbí tí ò tọ́ ọmọ yálà bàbá ni yálà ìyá ni tí ò tọ́jú ọmọ tọ́mọ yẹn wá jìyà nínú ayé tó ń lọ́rùn bọ̀ tó wá jẹ́ èèyàn kó wá dún èdò pé èmi ni mo bí dandan mo gbúdọ̀ jẹ́ oúnjẹ ọmọ ẹ̀ ó ń jókì ni o ó ń jókì ni. ilé tí mo kọ́ yẹn báyìí ibẹ̀ ló ti lé mi síta o ibẹ̀ ló dẹ̀ ń gbé obìnrin wọ̀ bó ṣe wù tí mo fi ẹlẹ́dàá mi tí mo fi pọn omi. after àgbà tí mo kúrò ńbẹ̀ tán ilé tí àjíjọ kọ́ yẹn. ẹ kí ni nǹkan tó ṣẹlẹ̀ sí ilé yẹn. ibẹ̀ náà ló ń gbé nígbà tó ṣe ìfàtà àti fúlọ̀ ẹ̀ gan kó tó dẹrù mi síta àti ṣe fúlọ̀ èmi náà ni mo ṣe fúlọ̀ lẹ́yìn èmi ni mo pọn omi sìmẹ́ǹtì tán fi ṣe fúlọ̀ yẹn máa kan jẹ́ Peter ọmọ onílẹ̀ ní nílùgbé òun ló tún ta ilẹ̀ ẹ̀ pé business center ẹ̀ pé oríṣiríṣi nǹkan tó ń lọ lẹ́mọ̀ọ́ bá pàdé òun ló tún sọ̀rọ̀ ilẹ̀ tó fẹ́ tà pẹ̀lú èèyàn kan lórí fóònù wájú ilé bàbá tí bàbá yẹn lè máa ti kú sí tó dágbàlagbà ni bàbá yẹn gbà yẹn wájú ilé ibi tí mo ti ń ṣe business center yẹn nínú estate federal housing nílùgbé ni mo máa ń lọ ńgbà tí mo lọ ń ṣe máa yẹn ni mo wá sọ fún pé neighbor mi mọ̀ fẹ́ ta ilẹ̀ bàbá torí Èkó ni bàbá yẹn wà ara àwọn chairman national assembly nígbà yẹn mo wá nítorí ó mọ̀ fẹ́ ta ilẹ̀ torí ẹ̀ ń sọ̀rọ̀ pé bóyá ẹ fẹ́ ra ilẹ̀ kan tí mò ń gbọ́ létí tí mo gbọ́ sí ti bàbá níbẹ̀ níbo ló wà mo wá pe Peter yẹn ó wá mú bàbá lọ síbẹ̀ bàbá wá ra ilẹ̀ yẹn gbà yẹn ó jẹ́ 5 plot sẹ́mọ̀ bí intermediary tó wà lẹ́rìn ẹni tó talẹ̀ ẹni tó nílẹ̀ àtẹni tó ra ilẹ̀ tí mo fi wọ́n mọ́ra wọn wọ́n wá fún mi ní ṣíẹ̀ tèmi ni mo lọ fi ra símẹ́ǹtì tá a ṣe fi floor ilé tó ti lé mi jáde yẹn sà ṣíẹ̀ tí Peter fún mi ó ní mo fi ra símẹ́ǹtì tí a fi ṣe floor gbogbo floor 2 bedroom yẹn tó ti lé mi jáde. torí ìdí tí mo fi ń bèrè ni pé ṣé àwọn èèyàn máa wò pé bóyá kò sówó lọ́wọ́. owó wà lọ́wọ́ ẹ̀ ẹ̀yìn ìgbà tí mo kú òǹbẹ̀ tó lé mi síta tí mo kú òǹbẹ̀ pẹ̀lú ọmọ tí ò béèrè mi within that 12 years yẹn kó tó wá sí court ló kọ́ ilé 2 room and parlour self-con 2 tó fi ń rent. ó ní ilé tó fi ń rent ó dẹ̀ ní another room and parlour self-con ó jẹ́ 3
tó fi ń rẹ̀tì ilé 3 ló ní tó fi ń rẹ̀tì báyìí tó ń gbowó ẹ̀ kò ṣe pé ẹ̀ẹ̀mẹyẹ tán rẹ̀ǹtì ilé l'Àbújá ni 2 bedroom tá a dẹ̀ kọ́ yẹn ibẹ̀ yẹn ni máa yẹn ń gbé o di bí mo ṣe ń sọ̀rọ̀ tó ti lé mi síta lẹ́yìn ìgbà tí mo fi ẹlẹ́dàá mi tí mo fi sìn tá a fi jìjọ kọ́lé ìdí òpò pé àjìjọ gbé bẹ́ẹ̀ náà ni káyé kó káàkiri ibẹ̀ yẹn ló ti lé mi jáde. pẹ̀lú bó ṣe ń nà yín tó. bó ṣe ń nà mí tó. ìgbà tán béèrè lọ́wọ́ ẹ̀ ní kóòtù pé kí ni mo ṣe pàtó tí mọ̀mí mi ń béèrè lọ́wọ́ ẹ̀ títí tó fi dọ̀rọ̀ kóòtù máa yẹn orí nǹkan kan sọ di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. pé ẹ ṣe fóun. wọ́n ní sọ mọ̀mí béèrè pé sọ ká ọkùnrin mọ́ rí ni ó ní rárá. kò kí ń ṣe pé ó yàn lé ó ní rárá tó kí ló wá le tó yìí. mi gbọ́dọ̀ sọ pé bo ló lọ bo ló ti ń bọ̀ problem tó nínú yẹn oṣù 6 yẹn kí n sáà máa wòran síbẹ̀síbẹ̀ náà mi gbọ́dọ̀ wọṣọ kò tẹ́ lọ́rùn mi gbọ́dọ̀ wẹ̀wù gidi. máa yìí mo ṣe wardrobe tí bàbá Jòná bá ń gbọ́ tó bá rí mi lórí program yìí máa yẹn wà ládùúgbò wa ilé kejì wọ́n pè ní bàbá Jòná ọmọ gala ni mo ṣe wardrobe mo gbé síta nínú yẹn náà mo sì ń sọ pé kí n lè jẹ́ èèyàn lábẹ́ o mo lọ ṣe ní timber garage nílùgbé wọ́n á bá mi gbé dé lókàn tí ò bá mi gbé wọlé láti ẹnu ọ̀nà síta bàbá Jòná yẹn aláwàdà mi ni mo pè pẹ̀lú àwọn kọ̀ọ̀kan ìgbà tán gbé tán fẹ́ gbé wọ yàrá mi báyìí tán rí bàtà lẹ́nu ọ̀nà yàrá ẹ̀ náà bá ní your guard dey house bàbá Jòná ló bèrè mo wá ní yes ó wá ní the owner of the property dey inside room I dey carry property abeg leave the wardrobe for this place jàre mo wá ní mo wá fi style sọ pé ṣe bó mọ̀ pé kò jọ kó sábà mi gbé wọlé ẹ bèrè pé oṣù mélòó ni wardrobe yẹn lò tọkọ mi fi rún dànù ó lóṣù kan. ó bàjẹ́. ó rún gbogbo wardrobe yẹn dànù ní pátápátá wardrobe yẹn ń bí nínú láti ìgbà tán ti gbé wọlé láìsẹ̀ kankan mo lọ ṣọ́ọ̀ṣì a sì dé kò kúkú sí nǹkan kan mi gbọ́dọ̀ béèrè pé kíláàsì mo dẹ̀ lọ ra búrẹ́dì ibi tógun ti bẹ̀rẹ̀ nìyẹn o olórí burúkú sẹ́yàwó dẹ̀ ni wọ ìbáyìí olóṣì olórí burúkú oníkìnnìkan wàá padà sílùú yín ibi tó ti ń bọ̀ náà ni ó wá ń fi kogi sọ fúnra mi ni mo ra búrẹ́dì sọ́mọ mi ò ní jẹun náà jẹun lọ church mọ́tẹ́lẹ̀ ọ̀fàyà là ń lọ o ta ti pariwo dáì ta délé tógun tún dé sí ẹ mọ̀ wípé ó gba búrẹ́dì yẹn ní ọwọ́ mi ó sì jù síta ó sì bẹ̀rẹ̀ sí ní nà mí ó dẹ̀ wọnú ilé ó dẹ̀ mú wọ́dọ́pù ó dẹ̀ fọwọ́ méjèèjì sílẹ̀kùn ọwọ́ méjì wọ́dọ́pù ní báyìí ó dẹ̀ gbó jìgìjìgì ó dẹ̀ rún mọ́lẹ̀ àtàwọn abọ́ tí mo kó sókè gbogbo ẹ̀ dẹ̀ rún dànù. He's a monster. gbogbo ẹ̀ dẹ̀ rún dànù pátápátá. láì ṣe ẹ̀mí èṣù. ohun tó ń gbénu rẹ̀ ju ẹ̀mí èṣù lọ sà. mi gbúdọ̀ pé léèyàn. This man deserves to be arrested. mi gbúdọ̀ pé léèyàn. toró mọ̀ wípé ìyá mi ò lówó bàbá mi ò lówó ló ṣe ń fìyà jẹ mí. ó mọ̀ pé kò sẹ́ni tí ó dìde tí ó jà fún mi ló ṣe ń fìyà jẹ mí. ó sì mọ̀ pé mi gan bó ṣe ń tẹ̀ mí mọ́lẹ̀ tó bá ṣe pé mo fẹ́ ọkùnrin alálùbáríkà ni I would have gone far. because mi ò kí ń ṣe ọ̀lẹ kò sọ́nà tí mo dẹ̀ gbà tí mo dáwọ́lé tí ò yọrí kò sí bísíǹsì tí mo ṣe tí mi ò rí ṣe ṣùgbọ́n bí mo ṣe ń ṣe lábẹ́ bẹ́ẹ̀ ló ń rùn mo tún ta black market darí ngbà kan màá gbanú gbó ìjọba Àbújá ò gbọdọ̀ rí gálọ̀n lọ́wọ́ yín pé ẹ lọ́ọ́ fi ra petrol gbà yẹn náà sòfin ẹ̀ náà sòfin inú gbó ni màá gbà sá tí màá lọ ra petrol màá máa fi orí jẹnẹrétọ̀ rà màá lọ máa dà sínú gbó màá lọ fi rà màá lọ máa dà sínú gbó ẹ tó bá ń gbọ́ mi tó bá wà nílùú Lúgbe tó bá rí mi wọ́n á ní ìyá ọpẹ́ ni wọ́n máa ń kí mi ni wọ́n á ní obìnrin bí ọkùnrin ìyá ọpẹ́ ni bá kọjá báyìí wọ́n á ní well done wọ́n á máa kí mi ni wọ́n á máa wò mí wọ́n á máa ju orí báyìí màá wá ta black market lẹ́nu ọ̀nà títí ni mo tún fi survive lẹ́ẹ̀rín kan nígbà tá a ti tún fowó kọ́lé tán. ó ló mọ́ máa jà ṣe sábàbí burúkú. sábàbí burúkú ni o ọjọ́ tí mo pàdé ọjọ́ ègún ni adájọ́ ń sọ fún pé wọ́n ní rìn ẹlẹ́wọ̀n pé torí ọmọ ẹ ti di sisi ó fẹ́ mọ́kàndé pé ìfúnà tó yẹ kò tiẹ̀ ìwọ ló jáwèé lóòótọ́ ọbẹ̀ tó yẹ kó kọ́kọ́ fojú kan ẹ̀wọ̀n 6 months kó tó padà wá gbọ́ judgement ó ṣe rẹ́gísírì ó ṣe nǹkan tó tó yìí torí pé kò léèyàn kò sẹ́ni tí ó jà fún tí n bá sọ fún yín pé bọ́lọ̀ ṣe jà fún mi ní kọ́ọ̀tì yẹn mo mọ̀ mi ò mọ̀ o irọ́ ni mo pa torí wọ́n dìdì bẹ̀yàn lọ bẹ adájọ́ bàbá ẹ̀ dìdì nìkan pa òun sílé kan bóun láṣìírí pé ọmọ òun ni ò dáa
ṣùgbọ́n adájọ́ yẹn èèyàn Ọlọ́run ni ó wá ń sọ fún ó ní òun náà ní àbúrò òun ní ẹ̀gbọ́n obìnrin òun sì lọ́mọ obìnrin ìyá tó fi jẹ́ ọmọ obìnrin pé ẹlòmíì ò rí tó dẹ̀ ti kọjá lọ ó wá ló fẹ́ gbọ́ mọ́kè tó bá gbọ́ ọmọ tó dẹ̀ divorce kí ló fẹ́ kókó ọmọbìnrin yìí kú só fẹ́ pa ni. kí ni wá ní kókó ìyà tó ń jẹ látijọ́ kí ni kókó ìyà tó àdàbí àdásọ èrè látọmọ 3 years àkọ́bí 6.5 kò pé 7 years tó ń jẹ látọjọ́ ó wá rí pé àwọn ọmọ yìí ti di ó tó lé ọkọ lọ wọ́n ti mature tán ó wá ló fẹ́ gbọ́mọ gbóná tí ń ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe kọ́ ọmọ fún mi nìyẹn o wọ́n wá dissolve marriage láti 3 years yẹn sìn wọ́n ti dissolve marriage yẹn láti divorce tó ti ń jórúkọ bàbá ẹ̀. ẹ̀tọ́ tí wọ́n wá ní kó máa ṣe kò dẹ̀ ṣe kankan. kò ṣe the same kò ṣe anything kódà àwọn ọmọ yẹn ò jẹ́ ní 1,000 láti 3 years ago. wọn jẹ́ ní 500 tó kéré jù wọn jẹ́ ní kọ́ọ̀lù ẹ̀mẹ́ta èyí obìnrin ló pè lẹ́ẹ̀kan ó dẹ̀ wá pè mí ó ní mọ́mì mo ní ó lóun ní pé dádì òun mọ́ o ó ní sẹ́ mọ̀ pé òun pè wọ́n pé nǹkan tó ń bá òun sọ ọ̀tọ̀ ni mo ní kí ló ń bá ẹ sọ ó ní wàá tí wọ́n sọ pé bí mọ́mì yín ṣe kó yín lọ ṣé obìnrin máa ń kọ́ ọmọ lọ mọ̀mọ́ yín ló máa ṣèyí àtàkùn aláàpẹ̀sẹ̀ mọ̀mọ́ wa ló tọ́jú wa láti kékeré sáárì yín ni pé ṣé irú nǹkan tó yẹ kán máa bá òun sọ at this age nìyẹn pé ṣé òun ò mọ nǹkan tó bó ṣe ń lọ ni pé òun ò ní pé wọ́n mọ́ òun ní ètò bá ti wù ú èmi ò fọ́ọ̀sì ẹ̀ kó pé o mi sì ní kó má pè torí wọ́n ti mature enough láti take decision èyí ọkùnrin sìn 19 years èyí obìnrin sìn 23 ṣé wọ́n ti mature tó láti take decision. nǹkan tó dẹ̀ ní kó san court kò tó mọ̀ pé kò sí owó tí màá fi wá jáwèé fún un l'Àbújá tá a máa fi padà sí Kogi wá ṣe kéèsì ó sì mọ̀ pé mi ò lè bá òun ṣe kéèsì ní Àbújá ó mọ̀ pé mi ò lówó ó sì mọ̀ pé àwọn èèyàn mi ò lówó mo ṣe sọ pé àìní èèyàn àìní òbí mi tí ò náwó tí òbí mi ò kàwé òbí mi ò ná lákò ní mú ọmọ yẹn pé ìyá yẹn sì ń jẹ mí dìsín nìyẹn owó tán ní kò san o tán bá dẹ̀ ní kí n gbéra sí kí n tó lọ jáwèé fún ẹjọ́ owó kọ́ ni màá ná lọ́ọ̀yà mi mo sì jẹ́ 70,000 dísìn tó ṣe kéèsì yẹn fún mi lóòótọ́ ó rí kéèsì yẹn ṣe Ọlọ́run tì lẹ́yìn ṣùgbọ́n mo sì jẹ́ lówó lọ́ọ̀yà Sàíbù náà pé lọ́dọ̀ wa ẹni tó bá mọ Kogi State dáadáa lọ́dọ̀ èrè òun mo ṣe dárúkọ ẹ̀ lọ́ọ̀yà Sàíbù kò tiẹ̀ wá pè mí mọ́ ní bàbá yẹn mo jẹ́ lówó dìsìn mo kàn rí ojú rere Ọlọ́run ni if not wọn bá kàn kọ́ ọmọ fún un kó máa lọ pẹ̀lú gbogbo irọ́ tó pa mo sì ń jìyà dísìn ok nísìn ilé tí mò ń gbé báyìí September ló expire owó tí mo tẹ̀ pé kí n fi rì ní owó ilé mi September ni mo kó fòye obìnrin tó lọ fi lọ sanwó ilé ní Kogi State ní Kogi Poly fún HND ẹ̀ kò tí sanwó school sí èyí ọkùnrin báyìí kò tí sanwó school àtilé ló ti ń lọ 3,000 ló ti ń lọ sí Kwara Poly 3,000 tí ò bá lọ lé ní àlọ́ lọ́la tó fọjọ́ kan lẹ̀ látìgbà tó ti di sim kò tí ì rówó gbalé kò dẹ̀ tí sanwó school kò ní mo ṣe ní tó ó dẹ̀ pé kí n pokùnso irọ́ ó dẹ̀ pé kí n gbé poison torí ó tiẹ̀ ti wá sú mi báyìí ó ti sú mi kí n rọrùn sanwó ó ti wá sú mi. kò sì béèrè wọn kò sì dá sí wọn. ilé tí ẹ ń gbé tó ti expire yìí èló ni ẹ ń san lówó ilé yẹn. 120 ló máa bá lọ́sẹ̀ kọ. 120,000. ẹ dẹ̀ sì jẹ́ owó ọdún méjì báyìí. owó ọdún kejì ni mò ń jẹ lọ báyìí. ara àwọn ìrànlọ́wọ́ wo lẹ fẹ́ kí àwọn èèyàn ṣe fún yín. lẹ́rìí ilé ìyá tó wó sukú àwọn ọmọ mi ó wà very important. àwọn ọmọ mi méjèèjì wọn ti sanwó báyìí wọn ti sanwó sukú Kogi Poly bẹ́ẹ̀ ó ní wọ́n ti ṣe test kọjá tẹ̀lé mọ̀ pé tán bá máa ṣe exam tí ó bá sanwó sukú kò ní kọ́ exam handout gan kò rà. bí èló ni owó sukú wọn. èyí first man yẹn tí wọ́n wà ní HND 120 lówó sukú ẹ̀ handout 20,000 mi tí rí kankan sọ èyí tó wà ní Kwara Poly báyìí àtọwọ́ handout àtọwọ́ sukú ẹ̀ 170 because náà ní ìdíje ni. kò tí ì sí kankan kò dẹ̀ tí ì gbalé. Ọlọ́run á rán olùrànlọ́wọ́ sí yín.
Ọlọ́run á dìde ìrànlọ́wọ́ fún yín. wá rò tí bá tẹ̀ ní kí n lọ jáwèé fún padà báyìí owó ni màá ná mi sì léèyàn mi sì lówó. ó wá ń dúró de pé kì í ṣe wàhálà yẹn tó kó wá dọjọ́ ìyàwó kó wá kó gẹ̀ fìlà kó wá gbádá. ẹ̀gbin máa jẹ mí o. má sunkún mọ́. ẹ̀gbin jẹ mí. ẹ̀gbin jẹ mí. ẹ̀gbin jẹ mí. ẹ̀gbin 24 years ago ó sì ń jẹ mí dìsìn. Pẹ̀lẹ́, má sunkún mọ́. Ọlọ́run á ràn ọ́ lọ́wọ́ sí i. Àmín. Ìrànlọ́wọ́ máa dìde fún un lágbára Ọlọ́run. Ẹkún yóò ní pẹ́ di ẹ̀rín lágbára Ọlọ́run. Ẹni yìí ṣì wà l'Ábùjá báyìí. wà bẹ́ẹ̀. Ẹ ti ẹ̀ mi ò rò pé kẹlọ tún jáwèé fún ló tún máa jẹ́ next thing cause ẹni tí ò rí ìkankan ṣe sí because tí ò bá kú lówó kò sẹ́nibọ̀dì tó fẹ́ fún lọ́rùn tí ò bá rẹ́dí àti sanwó kankan. Ọlọ́run á dìde ìrànlọ́wọ́ fún yín. Ẹ jẹ́ kí n bi yín ní ìbéèrè kan. Ṣé tí ẹ bá ní àǹfààní láti rí àwọn tí because àwọn kan wà tó jẹ́ pé wọ́n lè má fẹ́ fún yín ní owó láti fẹ́ fi ràn yín lọ́wọ́. Àwọn kan dé lè wà tó lè fẹ́ fún yín lówó láti fi support yín. Bí irú business wo ni ẹ ń gbà lérò láti fẹ́ ṣe? At least tó lè ṣe ògùn. náà ni ẹgbẹ́ tí mo kọ́ tí mo ní certificate. Ṣé ó wà lórí ẹ̀? owó wà lórí ẹ̀ tí mo dẹ̀ ní certificate ẹ̀. owó wà lórí àìrówó ṣe ni. Tẹ bá rí bí shop àbí bẹ́ẹ̀ ni. tẹ establish ẹ̀. bẹ́ẹ̀ ni a sì máa ta oògùn mi mo dẹ̀ ń ṣe treatment. ẹ lè treat èèyàn. mo lè treat èèyàn mo ń take delivery àìrówó ṣàìsólù lọ́wọ́ ni. Ìrànlọ́wọ́ máa dìde fún yín. mo ń take delivery bí 6 months ago mo ti bẹ́yàn kan take delivery tó ń fún mi ní 3,000. Ẹ bá èèyàn gbẹ̀bí. ìyàwó mẹ́ ó fún mi ní 3,000. 3,000. Ìgbà tó dọjọ́ kejì tí ó sọ̀rọ̀ ẹni tó so mọ́ mi ni mo dẹ̀ ní àmọ́ mi tí rí ọwọ́ yín. ó tún wá fẹjọ́ mi sùn pé sí ó yẹ kí mi gbowó. mo ní gbogbo ọjọ́ tí mo take delivery yẹn mi jẹun. first born mo tún fún un ní drip ó tó bí ọmọ yẹn. pé sí ó yẹ kí mi béèrè owó mo ní kò sówó lọ́wọ́ mi ni. pé gbogbo ọgbọ́jọ́ yẹn tí mo ti wà nílẹ̀ látàárọ̀ di àárọ̀ ọjọ́ kejì nìkan bíi 10 nìyẹn bímọ. ló wá tẹ̀ sẹ́ndì 3,000 sí mi ní alẹ́. ṣé tó bá ti pé mo ní ṣọ́ọ̀bù ara mi tí mo wà láyé ara mi séèyàn kan lè dé kó lóun fẹ́ take delivery kí n wá máa gba 3,000. ṣùgbọ́n ó ti di pé ilé ẹ̀ ni mo ti lọ bá a take ó dẹ̀ ti di pé mi sọ fún pé iye tí ó san ni mi sì jáàjẹ̀ ó wá sẹ́ndì 3,000 sí mi. nílùú Ìlọrin bẹ̀yẹn náà ni nínú Kílàńkó wa yẹn ni o torí Kílàńkó ni mò ń gbé nínú Kílàńkó yẹn ni. Ìrànlọ́wọ́ máa dìde fún yín lágbára Ọlọ́run. Ọlọ́run á dẹ̀ sọ ẹkún yín di ẹ̀rín. Ẹ dẹ̀ jèrè àwọn ọmọ yín. Ìjọ wù yín ní ọkàn láti jẹ́ kí bàbá àwọn ọmọ yìí padà. kò sí nǹkan tí màá fi ṣe mọ́. tán bá kó owó lé lórí mi ì fẹ́ apààyàn ló wà. apààyàn ni tí ò bá kí n ṣe apààyàn pé ẹ wo gbogbo nǹkan tí mo sọ yìí kò ní ẹ̀jẹ̀ èèyàn lára bó ti wù kó kéré mọ́ apààyàn kò ní woman finish apààyàn ló wà. láì ṣe monster. apààyàn ló wà Ọlọ́run ní jẹ́ apààyàn ló wà. Ọlọ́run má má jẹ́ ká ṣìfẹ́.
àwọn ọmọ yóò ní ṣìfẹ́. àmì o àtọkùnrin àtobìnrin ọmọ wa ló ní jẹ́ kí kankan sì fẹ́. apààyàn ló wà bó ṣe wà yẹn ṣé kí n wá padà sí bí àwọn tó bímọ sí kán wá máa gbógun tì mí that is another issue. ó ti sọ lady polygamous kò sí tọ́ kankan kò sí kankan lé wọn kí n wá padà sí pẹ̀lú gbogbo ṣé kí n wá fi àwọn ọmọ wọn yẹn kí n lọ kó wọn sínú ogun ni. níbo ni wàhálà mi fẹ́ já sí bí mo ṣe kó mo mọ̀ọ́mọ̀ kó wọn kó Kogi state tí mo relocate sí Ìlọrin ni mo kó wọn pamọ́ ni sábẹ́ Ọlọ́run mo kó wọn kó ní ojú àwọn èèyàn mo kó wọn kó ní ojú àtọ́jú àwọn fámìlì ẹ̀ tán máa rí àwọn ọmọ ìmọ̀ tí wọ́n sọ kọ́pà abẹ́mọ̀ wọ́n á sọ ńgbà tó bá wọ́n dẹ̀ nímọ̀ bó ṣe dà bẹ́ẹ̀ ogun á wá bẹ̀rẹ̀ ṣùgbọ́n mo wá kó wọn sábẹ́ ààbò Ọlọ́run nílọrin tí mo wá forí mi pamọ́ sí mi ò fẹ́ o sáà máa bá tiẹ̀ lọ. tí n bá dẹ̀ ní kí n rìmárì láti 13 years ẹ rò pé mi ò lè rìmárì ni láti 2010 ṣùgbọ́n bó mo fẹ́ káwọn ọmọ dà sí. ẹni tí mo fẹ́ lọ fẹ́ ṣé ejò ni àbí èèyàn àbí kìnìún torí ẹni tí mo fi ń lẹ̀ kìnìún àti ejò ni apààyàn ni ọwọ́ wo mo tún fẹ́ bọ́ sí. ẹ béèrè èjì tí mo wà ńgbà tí mo ti single ni mo lè rìmárì kí n kó wọn dànù kí n kó wọn dà síbi kan kí n mọ̀ tiẹ̀ wà after life wọn. tẹ́tí di single mother. bẹ́ẹ̀ni na 2010 mo ṣe pé 46 ni ẹ wá yọ kó ònú ẹ just 31+ ni mo ti single mother kiri. ni mo ti ń kó àwọn ọmọ kiri at the age of 31 years. 31 years tẹ́tí bímọ méjì lẹ́tí di single mother. ni mo ti ń kó wọn kiri 31 ni mo ti ń kó wọn kiri. ẹ̀mí mímọ́. 50 years ago 2010 mo ti ń ṣe single mother. 15 years mélòó pé 15 years tí mo ti ń ṣe single mother ẹ wá yọ kó 31 years tí mo ti ṣe single mother bọ̀ mo lè remarry na I was still young then ṣùgbọ́n bó mo fẹ́ kọ́ ọmọ sí tí n bá ní mo lọ remarry ṣé ọmọ tí n bá bí fún yẹn kọ́ ní yóò fèsì kò ní fèsì àwọn tó wà ńlẹ̀ ètí n bá bí yẹn sójú àwọn tó wà ńlẹ̀ lọ ni kò lè jù wọ́n lọ lọ́jọ́ orí yóò wá fèsì tiẹ̀ àwọn ilé àwa máa jìyà mo ṣe dúró ọlọ́mọ kan kò lágàn o tọ́kílẹ̀sì méjì ó ní mo ṣe dá dúró tí mi náà kọ mí mọ́ màá wá ní kó padà wá kó wá ṣe kí ni ọjọ́ bẹ́rẹ̀ àdádì mi ló mú divorce letter wá bàbá tó bí mi lọ́mọ kò yọjú the next thing báyìí ni wọ́n wá láti court àwọn aṣáfù mi ní divorce letter. ó máa dájú ó dájú ẹ wá ní pé tán bá ní kó padà wá ẹ mọ̀ sọmọ olóòtú ẹ fẹ́ pa mí nìyẹn. ó máa dájú o. kò sí nǹkan tí màá fi ṣe. Ọlọ́run máa jẹ́ ká ṣìrìn. àmín tọmọtọmọ kéèyàn máa gbàdúrà tọmọtọmọ ọjọ́ tá jáde tá pàdé olórí burúkú ọkùnrin àbò olórí burúkú obìnrin lórí ìrìn àjò ayé wa mo máa fi ń bú lórí àwọn ọmọ mi mo fi ń bú o kéèyàn wá fi 46 years kó fi jìyà lọ́jọ́ ayé lórí kù tí mo fẹ́ lò láyé látọjọ́ tí mo ti dáyé báyìí ni mo ti ń struggle life mi èlò ló kù tí mo fẹ́ lò wáàkì tí mo ní lọ́wọ́ dè ní èmi ni mo sanwó ẹ̀ ìgbà tó yẹ kí n kọ́ JSS3 àwọn òbí mi ní kò sówó mo lọ kọ́ṣẹ́ télọ̀ mo kọ́ láàbọ̀ mo kọ́ṣẹ́ aṣọ òfì ní primary 6 tó yẹ kí n bẹ̀rẹ̀ JSS1 wọ́n ní kò sówó lọ fi mí sídìí aṣọ òfì tán mọ́ hun obìnrin sáṣọ òfì bẹ́ẹ̀ ni mo kọ́ láàbọ̀ mo wá gbẹ́kùn lọ bá dádì mi ló wá mú mi lọ sí school tí mo lọ fi bẹ̀rẹ̀ JSS1 lọ́dún kejì ọdún 10 ni mo fi ka secondary school láìsí repeat láti school rí mo fi 10 years ka secondary school instead of 6 years. tán bá ní ogun kéèyàn wá ṣàlàyé bó ogun ṣe rí kán wá bí mi. ibi tí bàtà ti ń ta yín lẹ́sẹ̀ Ọlọ́run á bò òróró tura sí. àmín o. bẹ́ẹ̀ ṣe sọ ẹ̀dùn ọkàn yín jáde tí àwọn èèyàn dẹ̀ gbọ́ Ọlọ́run á bẹ̀rẹ̀ sí ni máa dùn yín nínú. àmín Jésù. ìrànlọ́wọ́ á dìde fún yín lágbára Ọlọ́run. àmín Jésù. ìrànlọ́wọ́ á dìde fún yín lágbára Ọlọ́run. àmín. Ọlọ́run dẹ̀ ní fún àwọn ọmọ yín pa yín lẹ́kún. àmín o. ọ̀rọ̀ ni a ti gbọ́ yìí mi ní fẹ́ kí wọ́n pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn nítorí àwọn tí wọ́n máa ń pè tọ́kàn máa ń pè
tí ẹlòmíì máa ń sọ nǹkan tí ò papọ̀ mọ́ nǹkan tí ẹnìyẹn sọ lórí ètò. Ṣùgbọ́n fún àwa tí Ọlọ́run bá fi sí lọ́kàn láti ràn wọ́n lọ́wọ́, láti ràn wọ́n lọ́wọ́, láti support owó school fees, láti support business wọn, láti support owó ilé. Business yẹn ló ti wà very important. Ẹ̀yin tí Ọlọ́run bá fi sí lọ́kàn, ẹ jọ̀ọ́ ẹ lè reach out sí wa. Ẹ máa rí phone number wa, ẹ lè reach out sí wa. A máa connect yín mọ́ wọn. Ẹ̀yin tí ẹ bá ṣetán àti ràn wọ́n lọ́wọ́, wọ́n á dẹ̀ ẹ bá wọn sọ̀rọ̀, wọ́n á dẹ̀ send account number wọn. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ jọ̀ọ́ ìwọ tí Ọlọ́run bá fi sí lọ́kàn láti ràn wọ́n lọ́wọ́, please just reach out to us and we definitely connect you with her. Ẹ ṣé gan, and I'm very sure especially àwa ọkùnrin ó yẹ ká ti kẹ́kọ̀ọ́ nínú ẹ̀. Mo dẹ̀ gbàdúrà ọjọ́ tá a rìn tá a bá olórí burúkú èèyàn pàdé, Ọlọ́run ní já jáde lé lọ́jọ́ yẹn. Àdẹ̀ ní ṣìpàdé èèyàn tí ó máa fìyà jẹ wá. Ẹ ṣé gan látàárọ̀ tẹ́ tí ń bá wa lọ lórí ètò yìí. Ẹ ṣé gan látàárọ̀. So títí dìgbà mìíràn tí a máa pàdé, stay blessed and stay cool. Still my humble name, Stephen Adekunle. God bless you.